أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run àti gẹ́rẹ̀ kí ó bá Nábì sallallahu alaihi wasallam. A kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa mùsùlùmí ọkùnrin obìnrin ọmọdé àtàgbà tí ń gbọ́ wa ní ẹni pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọlọ́run ọba tí ó tún ní kí dédé àsìkò yìí ó máa ṣojú wa, ọba tó ní ká tún ṣe jímọ̀ tòní láyé, kọ́lọ́mọ́sà jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ lérí ilẹ̀ alààyè, ká máa ṣe wọ́n nínú Islam, ká máa ṣe wọ́n nínú imani àti ihsan. Ọlá àjọ kan ṣoṣo Ọlọ́run, ọlá la ilaha illallah, ọlá Muhammad rasulullah, ọlá sallallahu alaihi wasallam. Gẹ́gẹ́ bí a ṣe ń bá ìrántí bọ̀ wá fún wa láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn nípa Nabi sallallahu alaihi wasallam, nítorí oṣù Rabiul Awwal táwà, oṣù tàbí Ànábì, oṣù nínà l'Ànábì lọ bọ́lọ́run. Láti gbà tó ṣúná ti bẹ̀rẹ̀ láti ń sọ̀rọ̀ Ànábì fúnra wa, à ń sọ fúnra wa gẹ́gẹ́ bá ti máa sọ lọ́dọọdún tó bá ti di oṣù Rabiul Awwal tá máa bára wa sọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam. A ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àníyàn pé à ń ṣe maulidi fún Ànábì sallallahu alaihi wasallam. Gbogbo ládá tí àǹfààní kan méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ bá wà nínú tá ń bára wa sọ láti jọ ìdúdú ládá bẹ́ẹ̀, kọlọmbà fi ṣàlékún kí a ti gẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Kí gbogbo wa ká lè rí ẹ̀kọ́ kọ́, ká lè róye mú nínú ìgbésí ayé Ànábì, ká lè rí nǹkan kan sí méjì sí mẹ́ta tá tún mú kún ìwà wa nínú wa Ànábì, àbí ìta mú kún ìṣe wa nínú ìṣe Ànábì, àbí tí a fi dára wa lẹ́kọ̀ọ́ nínú ìgbésí ayé Ànábì ló jẹ́ àṣẹ bẹ́ẹ̀. Òye àwọn àfá Islam kò jọra wọn lérí pé ǹjọ́ ẹ̀ká tí ẹ̀ ṣe maulidi fún Ànábì sallallahu alaihi wasallam. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni àgbọ́yé, nítorí pé àgbọ́yé wo lè dọ́gba. Àtijọ́ tọ́lọ́run ti dá wa ni ó ti ṣètò wa bẹ́ẹ̀, ojú tá máa fi wo nǹkan máa yàtọ̀ síra wọn. Àtọ́jú ayé Ànábì sallallahu alaihi wasallam ni ojú táwọn sàhábà Ànábì fi ń wo nǹkan ti yàtọ̀ síra wọn. Kìí ṣe dúdú kí kójú tá fi ń wo nǹkan yàtọ̀ síra wọn náà láburú. Ẹlòmíì bá rí controversy, ẹ̀rù á bà á pé aburú ní ọ̀jẹ́. Kìí ṣe dúdú controversy láburú, kìí ṣe dúdú ká ní differences òun ni aburú nínú ẹ̀sìn. Ńbẹ̀ńbẹ̀ tó já aburú, ńbẹ̀ńbẹ̀ tí ó jẹ́ ìkẹ́ àti gẹ̀ fálẹ̀ ọmọ Ànábì sallallahu alaihi wasallam. Èyí táwa máa tẹnu mọ́ òní kékí dúdú mùsùlùmí ó ṣàgbìyànjú kó má jáde nínú dáírà al-adilla, kó má jáde nínú sákù al-Qur'an àti hadisi Ànábì. Lópin ìgbà tí mùsùlùmí tí ń bá ń ṣe atótónu pẹ̀lú àyà kan nínú al-Qur'an, tí ń ṣe atótónu pẹ̀lú hadisi kan nínú hadisi Ànábì, tí èdè ṣe fẹ́ nú ní tí ó fẹ́ ṣe tẹ̀sìn náà ni ó fẹ́ ṣe tọ́lọ́run náà ni, aníran kan fúnrú mùsùlùmí bẹ́ẹ̀ kó bá ìyọ́nú Ọlọ́run àti kẹ́ rẹ̀ pàdé, kódà tó bá jẹ́ mistake ni ọba tọwọ́ ẹ̀ ṣẹlẹ̀ látara àwọn àgbọ́yé tí ó dìmú nínú Qur'an àti hadith. Tó bá yẹ sí pé àgbọ́yé kan náà gbogbo agbọ́dọ̀ lónìí, kò ní sí difference nínú láàrin àwọn sàhábà Nábì ridwanullahi alaihim. Ọlọ́run sì rí difference àárín wọn kó tó sọ pé laqad radiyallahu anil mu'minina idh yubayyi'unaka tahta ash-shajara. Mo ti yọ́nú sáwọn mùmìnì tí wọ́n bá wà Nábì gbá agreement lábẹ́ igi kan lọ́jọ́ sí. Àwọn sàhábì Ànábì náà lọ bí 1300 àbí jù bẹ́ẹ̀ lọ, gẹ́gẹ́ bí àwọn onítàn ṣe dọkumẹ́ntì ẹ̀ sínú tírà wọn. Differences ń bẹ láàrin wọn látọjú ayé Ànábì nípa ká gbọ́ al-Qur'an yìí àti pé ká Ànábì pàṣẹ pé kí l'Ànábì mìíní pẹ̀lú àṣẹ tó pa yìí ká gbọ́ yìí. Differences ń bẹ ní àárín àwọn sàhábà. Àwọn tírà tí wọ́n kọ nípa differences àwọn sàhábà ọ̀pọ̀ jàrá. Ìkànnù wọn ni Musannaf Abdurrazak San'ani, ó kó díndín tírà kan jọ, ó pè ní al-Musannaf. Fíkíù àgbọ́yé ẹ̀sìn àwọn sàhábà Nábì àtàwọn tábì'in, àwọn tó fọ́lọ́ àwọn sàhábà ń ló kójọ síbẹ̀. Kódà àdísì tó jẹ́ tàn Nábì sallallahu alaihi wasallam tá ń pè ní marfu' ó kéré níbẹ̀. Al-mawqufat àwọn kan tó pé wọ́n ní Ali ṣe báyìí, wọ́n l'Abubakar ṣe báyìí, wọ́n l'opinion Ali ní.
so ó wá pín ní ala al-kutub al-fiqhiyya ibi àti máa chapterize àwọn tírà fiqh, babu tahara, babu salat, babu zakat, babu hajj and bẹ́ẹ̀ lọ. Kí ló opinion àwọn sahabi annabi lórí masala kọ̀ọ̀kan. ìyẹn ó rí pé opinion wọn kò jọra wọn lérí èyí tó pọ̀ nínú ìdájọ́ ẹ̀sìn àwọn sahaba annabi ridwanullahi alayhim. So tá bá ní differences nípa kí ni ìdájọ́ maulidi, ibi tọ́rọ̀ tí ń bọ̀ wá ní pé differences ń bẹ láàrin wa. Tọ́lọ́run bá sọ̀rọ̀, tá Nábì bá sọ̀rọ̀, kí ni Tọ́lọ́run gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí, kí ni tá Nábì gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí. Differences á máa wà nínú understanding wa. Òfin ayé náà bóun náà ṣe rí nìyẹn, tí wọ́n tábà bí judge kọ̀ọ̀kan ṣe interpret òfin kọ̀ọ̀kan nínú context case kọ̀ọ̀kan yóò máa yàtọ̀ síra wọn. The same case tẹ́ bá present ẹ̀ fún judge mi, etí mi ló lè fi gbé, ó lè fojú mi wò, ìwádìí rẹ̀ tún lè kúnná ju. So oríṣiríṣi factor náà ló lè cause difference nínú point of view wa. Kódà tí gbogbo factor bá remain the same náà, ọpọlọ ẹ̀dá àti àgbọ́yé ó lágbára jura wọn lọ. Àìgbà tọ́rọ̀ Maulidi sì bẹ̀rẹ̀, enlargement ti bẹ̀rẹ̀ lérí ẹ̀. Àwọn àfáà tó jẹ́ àfáà jàǹkànjàǹkàn nínú ẹ̀sìn tọ́lọ́run fi kẹ́ wa nínú Islam, tọ́lọ́run fi àfáà kẹ́ àwa mùsùlùmí. Ìyẹn rò pé ẹ̀sìn kan bẹ̀ tó ní scholars bí àwọn mùsùlùmí láyé. Àfáà irú Ibn Hajar lásán, ká sọ fún àwọn ẹlẹ́sìn míì pé kí wọ́n wá nínú ẹ̀sìn wọn, wọ́n wà tí wọ́n ní rí. Ibn Hajar lásán ẹ̀ ló jẹ́ bó ṣe tóbi tó mo tún pé lásán, torí pé nínú àwọn tó dé gbẹ̀yìn bí a century kẹjọ century kẹjọ sí kẹsàn tá Nábì lọ tán ní Ibn Hajar live. Tó ń ti bẹ́ẹ̀ ká sọ fẹ́ lẹ́sìn míì kí ẹ bá wárú ẹ̀ wá nú ẹ̀sìn yín, ká tó wá sọ àwọn ìmáàmù míì tí wọ́n tóbi ju Ibn Hajar lọ tí wọ́n ti lọ, bí àwọn Bukhari jù bẹ́ẹ̀ lọ, bí àwọn Malik jù bẹ́ẹ̀ lọ, bí àwọn ìmọ̀ tó ti kọjá náà, àwọn tabi'in, àwọn tí a lè ríru wọn mọ́. Kìí ṣe pé a fi sọ pé kò sí ní tọ́lọ́run ò lè ṣe. Fọ̀dílà zaman àsìkò tí wọ́n ní àsìkò wọ́n súnmọ́ Nábì, wọ́n súnmọ́ direct source tí gbogbo information ti ń jáde, kò sẹ́ni tó lè lé irú ẹ̀ bá mọ́. Ọlọ́run bá yọ́nú sí gbogbo wọn. Ẹnu àwọn àìmọ̀ wọ̀nyí, àwọn àfáà àgbà wọ̀nyí, ẹnu kò lérí ṣé ká ṣe Maulidi àbí ká má ṣe Maulidi fa Nabi sallallahu alayhi wa sallam. Àwọn àfáà jàǹkànjàǹkàn tí wọ́n rò pé a lè ṣe Maulidi, irú Ibn Hajar, Imam Suyuti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n lágímẹ́ǹtì tí wọ́n tọ́pọ̀ nínú àgbọ́yé Qur'an, nínú àgbọ́yé hadith Ànábì. Kẹ́nìkan ọmọ mislead rẹ̀, tíyàn bá fẹ́ ta information tó cheap fún ọ, tó mọ̀ pé gbà tó l'access sí ibi tí information ti ń jáde, ó fẹ́ mislead rẹ̀, ó fẹ́ yàn ọ jẹ, ó fẹ́ yàn ọpọlọ rẹ̀ jẹ, ní ó sọ fún ọ pé àwọn tó ń ṣe Maulidi irọ́ wọn ń pa, wọ́n fẹ́ dẹ̀sìn rú ni wọ́n ní nǹkan kan tán rí láì lé lérí. Jẹ́ kó sọ fún ọ pé tí wọ́n rí láì lé lérí kò tẹ́wọ̀n ní ọrùn, kò bá wọn ní taste mu. Jọ sọ bẹ́ẹ̀ fún ọ yẹn, ó bá làákà ìmójú kọ́ sọ pé wọ́n ní nǹkan kan tí wọ́n rí láì lé lérí lọ. Ìpurọ́ mọ́ mùsùlùmí ẹgbẹ́ ẹni ni kíyàn ṣe bẹ́ẹ̀. Ó lè já ìmọ̀ kan ló ti ẹlòmíì ní ti ẹlòmíì débẹ̀, yẹn dẹ̀ lọ́pọ̀ jù. Ìyẹn lẹ́rìí ń gbòòrò tọ́pọ̀ jù. Ẹ má ṣe Maulidi, ẹ má ṣe Maulidi, ẹ bá ti ṣe Maulidi ẹ kò bínú Ọlọ́run, ẹ gbọ́dọ̀ súnmọ́ bẹ́ẹ̀, ẹ gbọ́dọ̀ jẹun Maulidi. Bẹ́ẹ̀ ni àwọn àfáà tán ṣe fatuwa bẹ́ẹ̀ wà ní Saudi. Mo fi ti ara mi gbónú àwọn àfáà gba Saudi. Àwọn ní tẹ́nìkan bá lọ Maulidi, wọn bá gbóúnjẹ wá fún ọ, kódà bí bá ń pa ó ṣe wọ̀ fún ọ kó jẹ́ńjẹ Maulidi. Wọ́n take care serious débi pé wọ́n ti ń wo bí ìjókòó ẹbọ. Bàbá sì fi àmánà mímọ̀ bára wa sọ̀rọ̀. Ọ̀rọ̀ náà lọ bí wọ́n ti rò, kò lọ bí wọ́n ti rò. Ojú táwọn àfáà fi wo kíní yìí ó yàtọ̀ síra wọn. In tí wọ́n dẹ̀ ń fojú ọ̀tọ̀ọ̀tọ̀ wò nínú Islam kìí ṣe tuntun, kìí ṣe Maulidi nìkan. For example, ọ̀rọ̀ rìbá, Ọlọ́run emphasize ẹ̀jọ̀ ọ̀rọ̀ bídíà lọ. Ọlọ́run ẹ̀kọ́dà àríyáyà fún ọ̀rọ̀ bídíà nínú Al-Qur'an, hadith Annabi sallallahu alaihi wasallam tí àwọn àìmọ̀ gbà wá lárí fún. Àmọ́ kò sí yàtọ̀ tó abára dìísì dandan ní káwò lò. Àmọ́ àríyáyà nínú Al-Qur'an tí ń lọ bí péjì méjì nínú Qur'an tọ́lọ́run fi ń sọ̀rọ̀ rìbá, tí ń sọ̀rọ̀ rìbá ní kíkankíkan, tí ń sọ pé gbogbo ẹni tó bá lóhùn ní jáwọ́ ń bí à ń jẹ rìbá, ẹ sọ fún gbogbo wọn pé kí wọ́n kéde ogun pé àwọn rẹ́dí àti bẹ́mi Ọlọ́run jà. Nípa àwọn rẹ́dí àti fáadà ní obì harbi minallahi wa rasulih, ẹ kéde pé ẹ ti ṣetán àti bọ́lọ́run àtànábì jà. Ẹ dákun, irú ìkìlọ̀, irú ìjániláyàwó ló fẹ́ tó wà lérí ọ̀rọ̀ rìbá. Ọlọ́run ní gbogbo àwọn tá bá ń gba rìbá, la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas. Nígbà tí wọ́n bá dìde níjọ́ alkiyama, ìdìdí ẹni tí
àṣetáni tó ti kọlù, àṣetáni fọwọ́ra lára àwọn bí ká sọ pé àwọn aláburú wọ́n ṣaburú sí kọ̀ wá tí wọ́n ti àwọn èṣù kọlù ìdìdí ẹni tẹ́ṣù kọlù ọlọ́run ọ̀rọ̀ àwọn láre ìjọ alkìyà nígbà tọ́lọ́run sọ gbogbo ọ̀rọ̀ yìí tán ṣe é mọ̀ pé tán bá purọ́ mọ́ kinní kan pé rìbá ni kinní yẹ kí wọ́n sá fún un pé wọ́n ti purọ́ mọ́ lásán wọ́n purọ́ rìbá mọ́ tòun ti bí àwọn àfóhùn fíkì wọ́n tún jiyàn lérí kinní jẹ́ rìbá tó yẹ sí pé ntọ́fọ́ọ̀lù sọ́ndà rìbá lọ́dọ̀ àwọn kan kì í ṣe rìbá lọ́dọ̀ àwọn àfóhùn fíkì mi. So gẹ́gẹ́ bá ti ní controversy lọ́ndà bídíà ń pé kinní bídíà ní lọ́dọ̀ tiwa àwọn eléyìí ní kì í ṣe bídíà ní ọ̀dọ̀ táwọn gbogbo ẹnu mùsùlùmí ó kò ń pé rìbá ọ̀dà bẹ́ẹ̀ni gbogbo mùsùlùmí ṣe kò lágbàáyé látàná tó fi dè ní pé kíyàn dáadáa nínú ẹ̀sìn aburú ni mùsùlùmí ò jiyàn sí èmi ò gbọ́ kí mùsùlùmí kan àbá fẹ́ ẹ̀sìn kan ẹjẹ́ sọ wípé àfọ mímọ́ ẹ̀sìn kan láti ìgbà tá Ànábì ti kú tó fi dè ní kọ́ wa náwó pé gbogbo àdìsí tó sọ pé ẹ má ṣe bídíà irọ́ ni a lè ṣe bídíà kò sáfà tó sọ rí gbogbo wọn àgírí lérí pé èèwọ̀ ni ká ṣe bídíà àmọ́ kí ni ń jẹ́ bídíà níbi definition láti yàtọ̀ síra wa kódà àwọn èèyàn tẹ́jọ àwọn àfóò mímọ̀ tí wọ́n jọ share definition kan náà tó bá tún di bí application nǹkan wọn fẹ́ apply ẹ̀ lérí real life case differences tún wà láàrin application wọn ẹlẹ́mọ̀rí nínú the same school of thought àwọn tẹ́jọ share definition kan náà application wọn fún kí ni jẹ́ bídíà òun náà tún yàtọ̀ sí ọ̀hún very ó ti wà bẹ́ẹ̀ látàsùkò ànábì sallallahu alayhi wa sallam wọ́n wá fẹjọ́ àìmọye sàábì sun ànábì pé lágbájá ń dá nǹkan báyìí wò ń tó jẹ́ wọ́n á sọ̀rọ̀ ẹ̀fà ànábì náà ni pé wọ́n rò pé ń dá dáadáa lẹ̀ nínú ẹ̀sìn ànábì ò ní ẹ lọ ké sí wa ọgbọ́n kí lè tó ń dá nǹkan báyìí wò ṣé ń wo nǹkan yọ àti pé ń tó jẹ́ mọ́ ṣe bẹ́ẹ̀ wọ́n ní wọ́n máa ka kúlú Allahu lérí gbogbo rákà tó bá ti ka fátíà àtàn kúlú Allahu lọ́mọ́ ká bá ti ka fátíà àtàn kúlú Allahu ó sì ń ṣe mọ́mù fáwọn èèyàn lásìkò ànábì ó rí súra mi ńlẹ̀ ni àwọn jàmáà rẹ̀ náà wá fẹjọ́ rẹ̀ sùn ànábì sallallahu alayhi wa sallam ó ní mo nífẹ̀ẹ́ kúlú Allahu púpọ̀ ni mo nífẹ̀ẹ́ kúlú Allahu púpọ̀ ni ànábì bá tún ṣàdúrà fún pé ọlọ́run tó ti torí ẹ̀ ní pé nífẹ̀ẹ́ kúlú Allahu wọn ọlọ́run nífẹ̀ẹ́ wọn náà di example pọ̀ bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ bídíà la fẹ́ bára wa sọ dítẹ́lì pọ̀ gan pọ̀ ọ̀rọ̀ bídíà tọ́pọ̀lọpọ̀ kì í fẹ́ show interest láti gbọ́ ẹni tó bá dẹ̀ fẹ́ dóòtọ́ ọ̀rọ̀ ó yẹ kó ní interest nínú dítẹ́lì kìí ṣe gbogbo nǹkan tó bá tuntun lànàbì máa sọ pé ẹ mọ àwọn èèyàn ṣe tó tuntun lásìkò ànàbì tó sì sọ fún wọn pé ẹ má ṣe bídíà tán bá déwájú ẹ kìí sọ pé kí lè tó ṣe tẹbí mi ní ká ẹ má ṣe bídíà so òfin má ṣe bídíà bó ti dé àwọn sàhábà ló dé àwa náà tán bá ń gbìyànjú ẹ̀sìn tànàbì ò ṣe lójú ayé ànàbì máa gbé yẹ̀wò èwo ló dá ń bẹ èwo ni ọ̀dá ń bẹ kìí ṣe pé nígbà tán ti gbìyànjú wọn ti wọnú ìtọ́lọ́ tànàbì sọ pé wọn ò gbọdọ̀ ṣe lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ anabi tí wàá kú tán opinion àwọn sahaba anabi lérí bídíà kò ṣe bídíà sàábì kan ṣe kinní kan sàábì mi ò sọ pé n tó ṣe yẹn bídíà ni ìgbà tí Uthman tó dá ìrun pípé ìrun tá a mọ̀ pé njọ́ jímọ̀ tẹ́lẹ̀ lójú ayé anabi ìrun kan péré ni tá anabi fi kú anabi ò gbọ́ ìrun pípé méjì njọ́ jímọ̀ kò gbọ́ sétírí anabi tọ́lọ́ ń fẹ́ sẹ́rán tọ́lọ́ ń sọ àyà kalẹ̀ pé al-yawma akmaltu lakum dinakum èní ni mo complete ẹ̀sìn fún yín aya náà sọ̀kalẹ̀ aya náà ayatul khatam wọ́n pè aya stamp tọ́lọ́n fi stamp ẹ̀sìn aya ní ti sọ̀kalẹ̀ anabi kú anabi gbọ́ ìrun pípé méjì ọ̀rọ̀ ọ̀run pípé sì ní ọ̀rọ̀ ìbàdá tutù lòun fẹ́ni tí ó bá mi sí interpret ń pè mọ́síláhà ni ṣé mọ́síláhà a máa ń fi mọ́síláhà ṣẹ̀rí ìbàdá kọ́mọ́ mọ́síláhà ẹ̀rí kan tẹ́nu àwọn àfọ́mù mímọ́ kò sí pé ó tiẹ̀ ní pípìlẹ̀ nínú ìsìlámù náà àwa tá a jẹ́ mọ̀lìkíyà la value mọ́síláhà mursala Imam Shafi'i pé kò sẹ́rí ń bẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ mọ́síláhà mursala báwo àwọn àfáàgbà Shafi'i yìí ṣe ìtìjájú pẹ̀lú ó wà ní differences tí ń bẹ láàrin school of thought ti Shafi'i àti school of thought ti àwa tá a jẹ́ mọ̀lìkí. ok Uthman àwọn ará ọjà wa bá pé àwọn ẹgbọ́rùn ìmáàmù ó ti bẹ̀rẹ̀ kútúbà ọjà ti tóbi jù bá ànábì bó ṣe wà láyé ànábì lọ èrò ti pọ̀ nínú ẹ̀sìn èrò ti pọ̀ nínú ìlú tí wọ́n ti wọnú ìsìláàmù ní Madina àwọn ẹgbọ́rùn pípé ń jọ jímọ̀ so wọ́n ti bẹ̀rẹ̀ kútúbà tán káwọn tó mọ fura gbọ́dọ̀ pé àwọn èèyàn ti ń palẹ̀ mọ́ bí ẹja náà mọ́ lọ ẹ ṣe bá wa dá ìrun pípé kan ẹ ṣe kọ́kọ́ mọ́ jẹ́ kó wọ́n mọ́ wáyé ná tá a bá ti gbé lẹ́yìn táwọn èèyàn bá ti ń palẹ̀ má ti mọ̀ pé ó dà pé àsìkò jímọ̀ ti tó ìrun kejì ńgbà tí ó bá wáyé sí gbogbo àná ọmọ bọ̀ wá toró ṣe wọ̀ kí wọ́n tajà lásìkò
lásìkò jímọ̀ àsìkò tí mọ̀ bá ń ṣe kútùbà lọ́wọ́ tán bá ti pèrún ìyẹn ìrun ẹ̀kejì gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe sọ́nà Suratul Jumu'ah. ìyẹn ni Usman rò ló fi ní ọdá ìmọ̀ pèrún méjì. Abubakar ògbọ́rùn méjì rí tó fi kú gbogbo tẹ́nà rẹ̀. Umaru ọ̀gbọ́n ìrun jímọ̀ méjì sétí rí gbogbo tẹ́nà rẹ̀ tó fi kú. Usman ló bẹ̀rẹ̀ ó fi nǹkan kan tuntun lọ́lẹ̀ nú ẹ̀sìn. fẹ́ni tí ó sọ pé eléyìn ìṣe bídíà kíní kan reason kan lọ́kọ́ọ̀lù fún kíní kan Abdullahi ibn Umaru ṣe pé ní bídíà. Abdullahi ibn Umaru ó pé ní tí Usman ṣe yẹn ó pé ní bídíà. túmọ̀ sí pé opinion wọn vary lérí ṣé bídíà ni àbí èṣe bídíà. nígbàtí Abubakar radiyallahu ta'ala anhu ìgbà tí ó kó Kùránì jọ àwọn eléyìí mo fi ń sọ ọ̀rọ̀ nípa ibi tí ọ̀rọ̀ tí ń bọ̀ ọ̀rọ̀ mọ́lídì tí ń bọ̀ ní òkè ṣe pé mọ́lídì lọ́kàn lọ́lalẹ̀wù tó jẹ́ mọ́síálà ó dúró lérí ọ̀rọ̀ bídíà ni tá a bá yanjú ọ̀rọ̀ bídíà nǹkan pọ̀ tá a ní difference pọ̀ tá a mọ̀ ní lérí ọ̀rọ̀ gbogbo ń tà ń pè ní bídíà bíi mọ́lídì. àwọn nǹkan àwọn understanding kan bẹ tó sì ń dọpọlọ àwọn èèyàn rú ń pa kíní jẹ́ bídíà kíní kìí ṣe bídíà. ìgbà tá Abubakar fẹ́ kó Kùránì jọ ó ké sí Umaru ló wá bá Abubakar radiyallahu ta'ala anhu ó ń fún mọ́nà pé ká kó Kùránì jọ. níta Abubakar yóò kọ́kọ́ wí ni pé kayfa af'alu shay'an lam yaf'alhu ar-rasul sallallahu alayhi wa sallam. kí ló dé báwo mo ṣe fẹ́ ṣe nǹkan tá nàbí ò ṣe kí ló gbé yín bẹ́ẹ̀ ẹ̀yin tí ń sọ fún Abubakar tí ń sọ fún Umaru ní pé mi ò lè ṣe bídíà mi lè dáadáa lẹ́sìn ànábì rí kíní ńlẹ̀ kò ṣe wọ́n ti kọ Kùránì complete látọjú ayé ànábì sallallahu alayhi wa sallam. ó wá kú compilation kan kó sójú kan kó dìwé ẹ̀yọ kan bá ti ń hold yẹ lẹ́ni kò sí yẹn tá ànábì fi kú. fẹ́ni tí ó bá sọ pé àyà tó sọ̀kalẹ̀ láti kọ̀pẹ́ náà lànábì kú rárá ìdájọ́ ẹ̀sìn kìí wáyé bẹ́ẹ̀. àgbọ́ yẹn dẹ̀ ni Abubakar ni ló fi ń ṣe argument fún Umar. àyà tó sọ̀kalẹ̀ gbẹ̀yìn pé wattaqu yawman turja'una fihi ila Allah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun. àyà ní sọ̀kalẹ̀ kó tó di pa ànábì kú interval bíi 13 days sí wà ń bẹ̀. ànábì láǹfààní àti sọ pé òkè yìí tí ó sọ̀kalẹ̀ láti náà ló sì sọ̀kalẹ̀ yóò yẹ lọ kó jọ. ànábì ó wá wí bẹ́ẹ̀ ẹ̀rù wa ń ba Abubakar pé bó ní ṣe ń tà ànábì ò ṣe sallallahu alayhi wa sallam. Umar wa bẹ̀rẹ̀ sí ní bá a sọ pé a nídìí kíní yìí ànábì ò ṣe tòótọ́ a nídìí ẹ̀. ẹni tí ó bá sọ pé èyí ọ̀rọ̀ ọba adá àti kọ́lé lẹ́yìn ọ̀rọ̀ mọ́síláhà lélẹ́yìn ń tà ànábì ń sọ ń jọ́ tà ànábì ní a máa ṣe bídíà tó ní man ahdatha fi amrina hada ẹni bá dálẹ̀ nínú ọ̀rọ̀ wa yìí ọ̀rọ̀ wo la ànábì ń rí fáàsì ń jọ náà ṣé ìbàdàtù ni gbogbo ńlá aka ìtọ́mọ tán tó fàmílíà pẹ̀lú arábíkì tó sì fàmílíà pẹ̀lú nọ́ọ̀sì Kùránì àtàdí sọ wọn pé kìí ṣe ọ̀rọ̀ ìbàdàtù lọ́lọ́rọ̀ lànàbì ń sọ ọ̀rọ̀ àdín ọ̀rọ̀ ẹ̀sìn general ó ju ìbàdàtù lọ ìbàdàtù portion kan ni nítorí spiritual aspect portion kan ló jẹ́ nínú ẹ̀sìn Islam ìtí tá ń pè ní dín ó tóbi ó kó nìka sínú ó kó láfi ní nǹkan pé ń tọ̀lá kò bí dín látàsùkò àwọn sàhábà nàbí ń pé tọ̀lá kò bí dín tọ̀lá kò eléyìí ṣé ìbádàtù ní tá a tún fi ní tọ̀lá tá a tún fi ní bídíà nínú báàbù tọ̀lá so kìí ṣe ìbádà nìkan ni bídíà apply lélẹ́rí gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ politics gbogbo tó bá ti tako bá nàbí bá ṣe ní ẹ̀ṣẹ̀ gẹ́lẹ́ ńlá àwọn aṣáájú wa máa ń pè ní bídíà ẹ lọ wo dúdú tíra tí wọn bá tí ẹ bá ti kó àwọn tata àwọn sàhábà wọn mọ̀ pé nǹkan kan bídíà àtẹ̀yìn pé kíní yìí máa ṣíyà ni ó yàtọ̀ sí bá nàbí ṣe ní àṣẹ tíyẹn bá ti ṣe wọn ni ó ti ṣe bídíà. ìkó Kùránì jọ ọ̀rọ̀ ẹ̀sìn ni amúrù díìnì ni ìdájọ́ bídíà apply lè lérí léyìí tó yanjú torí ẹ̀sìn wo ló fẹ́ tó alukur'an ẹ̀sìn wo ló fẹ́ wo tó alukur'an tòun ti bẹ́ẹ̀ nígbàtí àwọn Umaru bá Abubakar sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ dáadáa Abubakar náà padà share opinion pẹ̀lú Umaru kí ó dáa kò burú ẹjẹ́ àkójọ mo rí reasons fún ẹni tí Umaru ń sọ tàwa ní òkòjọ Zaidu ọmọ Thabit òun ni wọ́n sábà kọ́ wá ìfà nàbì wọ́n lọ pé wọ́n ránṣẹ́ pé kìtò ó bá wa ṣàkójọ alukur'an ó sì bá wa kójọ ọ̀sọ̀ dìwé kan náà bá wa gbàjọ lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n ti dà kọ́ rẹ̀ dì Zaidu ọmọ Thabit ní kí ló dé tí mo fẹ́ ṣe nǹkan tá ní statement ìta Abubakar wí lòun náà wí pé bó ní ṣe ń tà nàbí ò ṣe sallallahu alayhi wa sallam kí lòun náà gbọ́ yé ń bẹ̀ òun náà gbọ́ yé ń pé bídíà ní àwọn àgbààgbà sàábé ní understanding wọn ni
ìgbà tó yá wọn bóun náà sọ̀rọ̀ òun náà padà wà convince pé tàbá ṣe kíní ìtòótọ́ nǹkan bàjẹ́. tó kìí ṣe dúdú níta nẹ́bí ọba ṣá ti dáwọ́lé níta ń sọ nìyẹn, kìí ṣe dúdú níta nẹ́bí ọba ti dáwọ́lé ni ìyẹn mọ̀ pé n ké straight away kálásì ó ti di bídíà nínú ẹ̀sìn. lópin ìgbà tá a bá rí ẹ̀rí kan, ẹ̀rí yẹn ọba wà general kó má wá specific, ẹ̀rí yẹn ti tó láti sọ pé kíní ìnípìlẹ̀ nínú ẹ̀sìn. ibi tí difference ti wà láàrin àwọn scholars náà nìyẹn pa understanding bídíà. ẹlòmíràn ọba ti rẹ́ẹ̀rí tó wà general ó ti wà satisfied kí aṣááre rí tó sọ fún wa pé kíní ìdá generally ó ti dá báyìí náà. ẹlòmíràn náà a nídìí ẹ̀rí kan tó wà specific ń pé lọ́dọọdún nìkan ẹlẹ́mọ̀ ṣòjókòó kan tẹ́ mọ̀ pé mọ́lìd lọ́dọọdún ní tóun wá káàkiri tí ó bá ti rí kò tí wà satisfied. bẹ̀tì ó rírú ẹ̀ nígbà tán kó Kùránì jọ. Abubakar ò rí ẹ̀rí tó wà specific, ọkàn yìí pé kíní iná minal khairi nínú oore tí ó tó tọ́jú ẹ̀sìn tó preserve ẹ̀sìn ni wọ́n fi kó jọ. irú ẹ̀rí tó general bẹ́ẹ̀ ni Uthman rí tí ó fi ìrun pípé kejì lọ́lẹ̀. ẹni tó bá sọ pé ẹ̀bá nẹ́bí ní alaykum bí súnà tí wà súnà tul khulafa'ir rashidin, ẹ tẹ̀lé súnà mi, súnà àwọn àléfà tí ó mọ̀ ṣàléfà lẹ́yìn mi náà ẹ tẹ̀lé wọn. ń gẹ́sẹ̀ òdodo táwọn àwọn Abubakar ṣe yẹn ànábì ti ní àtẹ̀lé wọn, ìlànà ànábì náà nìlànà wọn. ẹ má dàrú. ànábì sọ pé Islam ò tí ì parí nígbà tóun kú, ìpè tóun bá wá kú tán àwọn Abubakar yóò máa wá update Islam, àbí wọ́n máa wá àwọn òfin ẹ̀sìn kan tí ò sí tóun ò mú wá àwọn Abubakar yóò máa wá innovate ẹ̀. bídíà bó ti ṣe wọ̀ fún wa ló ṣe wọ̀ fún àwọn Khulafa'ur Rashidin náà. ànábì ó sọ fún wọn pé kí wọ́n kán máa ṣe tóun wọn ní Islam tóun bá lọ tán, àbí kán máa fòfin kan lọ́lẹ̀ bó bá ti wọ̀n. kò bá jẹ́ bẹ́ẹ̀ ni Abdullahi ibn Umar wọ́n máa tako Uthman pé n tó ṣe yẹn bídíà ni. ká ló bá ti gbọ́ nígbà tó ti gbá díìsì ká ànábì ní tóun bá lọ tán ní táwọn Khulafa'ur Rashidin náà bá ṣe òun náà ti di Islam, kí lè tí wọ́n ń tako. so aya al-yawma akmaltu lakum dinakum ti sọ̀kalẹ̀ ń pé ẹ̀sìn ti pé. Imam Malik ni wọn máa lámì ẹ̀kún yawma idhin dinan, ní tí kìí bá ṣàrẹ̀ ẹ̀sìn níjọ́ táyà yìí sọ̀kalẹ̀ fala yakunu ba'dahu dinan, kò lè dẹ̀sìn lẹ́yìn táyà yẹn sọ̀kalẹ̀, kò lè dẹ̀sìn. àhájá pẹ́sìn ti pé kò tọ́ fún sọ̀hábì kan kò bá jẹ́ kan náà àwọn Khulafa'ur Rashidin kọ́ wá ṣẹ̀ṣẹ̀ tún innovate nǹkan kan ní Islam, kò lọ́tọ́rìtì ẹ̀. Ọlọ́run lọ́ba tó lòfin, Ọlọ́run lọ́ba tó lẹ́sìn. níta Ànábì ń sọ pé wà fún wa sunnatul Khulafa'ir Rashidin ọ̀tọ̀, ẹ má yapa àwọn olórí báwọn ọmọlẹ́yìn tí ma yapo lórí ń pa àtẹ̀lé lórí wa mọ́ tẹ́ dà lúrú tẹ́ dòsè lúrú. níta Ànábì ń sọ nìyẹn. so ẹjá focus lérí ọ̀rọ̀ Maulid tábà ní àtẹnubọ̀rọ̀ bídíà ẹjọ́ pọ̀. mo ní example nǹkan tó lé ní bíi 400 táwọn àwọn sahaba Ànábì ṣe ridwanullahi alayhim, èyí tó fẹsẹ̀ rinlẹ̀, èyí tí ò fẹsẹ̀ rinlẹ̀, èyí tí ẹnu kò lérí pé sọ fẹsẹ̀ rinlẹ̀ àbí ò fẹsẹ̀ rinlẹ̀. ní rìpọ́tù àwọn sahaba tó lé 400 tí wọ́n dánwò lójú ayé Ànábì àtẹ̀yìn ẹ̀ tá Ànábì wọn rà prúfà látọ̀dọ̀ Ànábì kan tó ṣe. èyí tó jẹ́ tójú ayé Ànábì wọ́n ṣe tán Ànábì bá wọn gbé yẹ̀wò, àyè tá Ànábì sọ fún pé má ṣe bẹ́ẹ̀ mọ́ àtẹ̀yí tá Ànábì sọ fún pé tó ń ṣe yẹn dáa. Ànábì yìí sọ fún pé ó dáa àmọ́ kí ló tó gbàṣẹ lọ́dọ̀ mi kó tó ṣe ṣe bí mo sọ fún yín pé gbọdọ̀ dáadáa dálẹ̀. àti Ànábì tó wá kú tún oríṣiríṣi nǹkan táwọn sàhábà Ànábì ṣe táwọn sàhábà ẹgbẹ́ wọn sọ fún pé bídíà ni tó ṣe yẹn lágbájá tó náà pé ṣe bídíà. àpèjúwe kan Tamimu Dari ọjọ́ Jímọ̀ òun ló dá wáàsí kalẹ̀ tí yẹn máa kí ìmáàmù tó bẹ̀rẹ̀ kútúbà Jímọ̀ Tamimu Dari ó kọ́kọ́ ṣe di wáàsí. Abu Huraira náà máa ṣe bẹ́ẹ̀. Imam Hakim Naisaburi gba àdísì Abu Huraira ń pé bá díjọ́ Jímọ̀ yóò kọ́kọ́ ka àdísì fáwọn èèyàn yóò mọ fánà àwọn èèyàn ní rìpọ́tù Ànábì kó tó di pé mọ́mọ́ wọlé wá bẹ̀rẹ̀ kútúbà. Tamimu Dari náà ń ṣe bẹ́ẹ̀ lásìkò Umar, ọ̀rọ̀ rẹ̀ ń bẹnu Musannafu Abdurrazak San'ani. àríṣà tábìín wọ́n pè Muawiyah ibn Qurra, òun ló gba rìpọ́tù wá pé òun bá sàábì Ànábì tó lé ń tààtì tí gbogbo wọn máa jòkó halkọ kó tó di pé mọ́mọ́ wọlé ńjọ́ Jímọ̀ wá bẹ̀rẹ̀ kútúbà, wọn máa jòkó tí wọ́n lé ń tààtì. òun bá sàábì Ànábì tó lé ń tààtì tí wọ́n máa ṣe bẹ́ẹ̀, tí wọ́n kó jọ tí gbogbo wọn ó jọ máa ṣe wáàsí, wọn ó jọ máa sọ̀rọ̀ ẹ̀sìn before wọn sọ ọ́ dàṣà bẹ́ẹ̀. kò dẹ̀ sí Ànábì òfìrú ẹ̀ lọ́lẹ̀ níta fẹ́ fàyọ ni. so gbogbo àwọn àhàdísì ẹni tó bá fẹ́ wádìí, ẹni tó bá ní interest nínú detail, social media kọ́ ni ibi tí yẹn ti máa gbọ́ detail irú nǹkan báyìí. ẹni tó bá nífẹ̀ẹ́ sí detail gbogbo irú nǹkan báyìí kọ́ lọ yẹ gbogbo tíra tó kó àtharu àwọn salaf, àwọn sahaba àtàwọn tábìín bíi Musannaf Ibn Abi Shayba, orí ń tọ́pọ̀ more than enough níbẹ̀.
ó rí nínú tírà Musannaf Abdurrazak àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Hausa ibn al-Mundhir. Kí la fẹ́ lò ní pé àjọ ayé àwọn sàhábà ní controversy ti wà lérí kí ní jẹ́ bídíà àti kí ní ṣe bídíà. Gbogbo wọn agree lérí pé èèwọ̀ ní ká ṣe bídíà, but ṣé bídíà léléyìí ṣé léyìí ṣé kìí ṣe bídíà ṣó wà bẹ́ẹ̀ sí ọ̀wọ́nú ẹ̀ ń tọ́wọ́nú àti ń tí ọ̀wọ́nú ẹ̀ ń di àríyànjiyàn. Kìí dẹ̀ ṣe tuntun ní Islam. Ọ̀rọ̀ rìbá mọ́sọ lẹ́ẹ̀kan, kí lọ́wọ́nú rìbá kí ní ọ̀wọ́nú rìbá, ìyàn tó lágbára ń bẹ láàrin school of thought gbogbo school of thought Islam lórí ẹ̀. Níbi tẹ́nu kò sí wà pé rìbá làwọn eléyìí. Ànábì mẹ́ńṣà àwọn nǹkan bíi 6 kan tó ní rìbá ni wọ́n, ẹnu dẹ̀ kò sí lẹ́ẹ̀kan náà. Ó wá kù àwọn nǹkan kan táwọn èèyàn ń jiyàn sí pé ṣọ́wọ́nú rìbá bí ọ̀wọ́nú rìbá. Àwọn kan ní lẹ́yìn 6 yẹ mọ́ fi nǹkan kan kún wọn, àwọn Zahiriyya odindi school of thought ni wọ́n, àwọn ní ìṣe kèfèrí. Àwọn school of thought mẹ́rẹ̀ẹ̀rin ní àtúlẹ̀ fún àwọn nǹkan míì kún ẹ́lẹ́mẹ́ǹtì tá Ànábì dákọ̀, àwọn items tá Ànábì dákọ̀ 6. Kí láwàá fi kún wọn? Principle kálukú yàtọ̀. Àwọn Ṣàfi'í ò ní gbogbo tó bá ti ní tọ́ọ̀mù tó bá ti ṣe taste. Apple ó ṣe taste. Àwọn Màlíkíyà náà alkutu tó bá ṣe jẹun kìí ṣe tó ṣe taste lásán. In tí wọ́n bá máa jẹ tá a máa pè ní oúnjẹ kìí ṣe ordinary food lẹ́kàn pè níbi lẹ́kàn apply ìdájọ́ rìbá lélẹ́rí. Kìí dẹ̀ ṣe kútù nìkan, kó tún jẹ́ al-iddikhar, kó tún ṣe tọ́jú, kó ṣe preserve for long time. Dọ́bìtù rìbá nù lọ́dọ̀ àwọn Màlíkíyà, ọ̀dọ̀ àwọn Hanafiya dọ́bìtù yàtọ̀. Dọ́bìtù díẹ̀ ìyàtọ̀ díẹ̀ ń bẹ láàrin dọ́bìtù àwọn Hanabila àti àwọn Shafi'iyya tí ń fà kọjẹ́ sí pé item kan yóò máa jẹ́ ní tí rìbá apply lélẹ́rí lọ́dọ̀ school of thought yìí kò dẹ̀ ní apply lélẹ́rí lọ́dọ̀ school of thought mi. Ẹ wá dúró èpè tọ́lọ́run ṣe lérí ọ̀rọ̀ rìbá. So ẹni tó bá ṣe kíní yìí lọ́dọ̀ school of thought yìí òun rìbá ni, tó bá ṣe lọ́dọ̀ àwọn eléyìí kìí ṣe onírìbá. Ṣé ti rí lọ́dọ̀ àwọn eléyìí ẹni ìbínú Ọlọ́run ni, lọ́dọ̀ àwọn eléyìí kìí ṣe ẹni ìbínú Ọlọ́run. Ṣé pé controversy yẹn jindo ó tẹ̀wọ̀n ju ọ̀rọ̀ Maulidi lọ, just like ọ̀rọ̀ bídíà náà ni. Tòun ti bẹ́ẹ̀ àfojúfò fúnra wa amúfúfúyẹ́ fúnra wa pé tíyẹn bá ní Hanafi lò wọ́n ẹni rí làwọn náà á bá wọn wá excuse àṣetàn àṣùbù ń bi àwọn eléyìí mọ́. Ọ̀rọ̀ ọtí mímu nǹkan bẹ tẹnu kò sí tú gbogbo mùsùlùmí ayé lọ́gbà pé ọtí mímu èèwọ̀ ni. Ká mu wáìnì gbogbo mùsùlùmí ayé gbà pé èèwọ̀ ni. Ó wá pa àwọn nǹkan kan tóun náà máa intoxicate bẹ̀ tí wọn kì í ṣe wáìnì. Bóyá wọ́n lè intoxicate tó bá padà dé level kan, kò tí ì wá dé level tí ó fi intoxicate. Controversy ń bẹ láàrin àwọn school of thought lérí pé ṣé ìdájọ́ tí ó wà lérí àbí ò sí lérí rẹ̀. So just like bídíà eléyìí sọ wá abẹ́ bídíà bí ò wọ abẹ́ bídíà. Gbogbo wa ti fẹnu kò ń pín tó bá ti wá abẹ́ bídíà òde wọ̀ kí wá lọ́wọ́ bẹ̀ kí ni ọwọ́ bẹ̀ ibi tẹnu kò sí nìyẹn látọjú ayé Ànábì sallallahu alayhi wa sallam ni. So tá bá fọwọ́ fúfúyẹ́ mú fúnra wa níbi àwọn eléyẹn kí lè tà fọwọ́ fúfúyẹ́ mú fúnra wa ń bí àwọn yòókù argument wa nìyẹn. Ok, ẹjá lọ bí ọ̀rọ̀ Maulid. Ọlọ́run wá sọ ní Al-Qur'ani pé wa ma arsalnaka illa rahmatan lil alamin. Àgbéwọ̀ Muhammadu dìde àfikọ́ jẹ́ nítorí kó lè jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáyé ènìyàn, àgbáyé ẹranko, àgbáyé àlìjànnú, kódà àgbáyé màláíkà. Àwọn mímọ̀ fi sí pé Ànábì ó jíṣẹ́ fáwọn màláíkà, àwọn mímọ̀ kan sọ bẹ́ẹ̀. Tọ́ra ara àwọn màláíkà ti ń kírun lẹ́yìn àlùmọ́ Ànábì sallallahu alayhi wa sallam àtàwọn àtàrù àtàwọn àdísì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Aṣọ díẹ̀ fúnra wa ní ìjọ Jímọ̀ kan náà Jímọ̀ tó kọjá ń jò ní. Ìkẹ́ lọ́lọ́run pa Ànábì fún wa. Ó tún sọ nínú àyà mi pé laqad manna Allahu ala al-mu'minin, oore tí mo ṣe fún àwọn mùmínì pọ̀, oore tí mo ṣe fún yín pọ̀ iz ba'atha fihim rasulan, nígbà tí mo gbé òjíṣẹ́ yìí dìde sí yín. Yẹn pé kí n gbé Muhammad dìde sí yín odindi oore tó tóbi ni. Mọ́nù lọ́lọ́run pé oore ńláńlá. Oore yẹn ni àwọn èèyàn sọ pé ẹjẹ́ á máa celebrate oore yìí, ẹjẹ́ á máa rántí oore yìí sí dáadáa. Ṣé tá bá jókòó tá a fẹ́ celebrate kẹ́yìn pákàn mọ́ ẹjọ́ a fẹ́ tún gbé láìfù ẹ̀yẹ̀wò ká dára wa lẹ́kọ̀ọ́ ńbẹ̀ ni ńlá wa ń ṣe láti jọ Jímọ̀ láti jọ ní. So Ọlọ́run tún wá sọ ń bò mí nínú Al-Qur'an nínú Suratul A'raf tí ń pé falladhina amanu bihi wa azzaruhu, àwọn tó bá gba Muhammad gbọ́ wa azzaruhu tí wọ́n pọ́n lé, wa nasaruhu tí wọ́n ràn lọ́wọ́, wa taba'u an-nura alladhi unzila ma'ahu tán sì tẹ̀lé ìmọ́lẹ̀ ta sọ̀kalẹ̀ pẹ̀lú ẹ̀ tí ń ṣe Al-Qur'an. Ọlọ́run ní ulaika humul muflihun, àwọn eléwọ̀n yẹn ni wọ́n jèrè. Ibi tí mo fẹ́ ká falà sí ni pé wa azzaruhu tí wọ́n pọ́n lé, tí wọ́n bàbàrà ẹ̀. Ṣé rí kí wọ́n bàbàrà ká bàbàrà nǹkan ó wá subjective sáṣà.
tá bá rí ẹ̀rí láti inú Kùránì àti hadisi tó fíksì pé bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ bàbàrà rẹ̀ ní kò dẹ̀ gbọ́dọ̀ kọjá báyìí. Al-Qur'ani júwe àwọn bàbàrà kan fún wa tá Nábì bá ń sọ̀rọ̀ la tarfa'u aswatakum fawqa sawti an-nabi ẹ má dé kóhùn yín ga ju ohùn ẹ lọ ẹ ṣe ládàbí fún la taj'alu du'a ar-rasuli bainakum ka du'a ba'dikum li ba'd ẹ má jẹ́ kí bẹ́ẹ̀ tí mọ̀ pé Ànábì kí Muhammadu nígbà táwọn sàhábì kan lá kọ́ mọ́ lé ẹ má pé bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run sọ àyà kalẹ̀ tí ń fi ń bá wọn sàhábà wí pé ẹ má ṣe ládàbí bẹ́ẹ̀ tí mọ̀ pé Ànábì tẹ́ bá wà lérí ìjókòó pẹ̀lú Ànábì ẹ má kàn dìde falyahdhari alladhina yatazallaluna minkum liwadan an tusibahum fitnatun aw yusibahum adhabun alim kí àwọn tí wọ́n máa dìde láì gbà yọ̀ǹda níwájú Ànábì gbogbo àwọn ládàbí yẹn Ọlọ́run kọ́ àwọn sàhábà bí wọ́n ti máa bá Ànábì lò ń bẹ nínú àwọn ládàbí tó ẹ́ sí pé àpọ́nlé yìí gẹ́gẹ́ bá Al-Qur'ani ṣe lò gẹ́lẹ́ pé wa'azzaru àwọn tí wọ́n ń pọ́nlé àsìkò rẹ̀ ti kọjá àwa tá a dé nísìnyí l'advantage àpọ́nlé yẹn mọ́ kí ló fà ń tora àbá àlùgbà tá Ànábì bá ṣàlùwàlá àwọn sàhábà Ànábì ó máa jà sómi àlùwàlá rẹ̀ ni wọ́n fẹ́ wà lùbáríkà lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú omi àlùwàlá Ànábì wọ́n máa jà sómi àlùwàlá rẹ̀ ni ó wà ṣáwa lè ṣe yẹn mọ́ nísìnyí bó láti fẹ́ rómi àlùwàlá rẹ̀ tá Ànábì bá gẹrun ó irun Ànábì sallallahu alaihi ibi tí ń bọ́lẹ̀ ọwọ́ sàábì kan ní ń bọ́ sí wọ́n pé tí ní tí wọ́n bá ń gẹrun tí wọ́n bá ń gẹrun fún gbogbo wọn máa mú irun náà lọ lé wọn máa lọ fi wà lùbáríkà lọ́dọ̀ Ọlọ́run pé irun Ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni oògùn rẹ̀ ìyá Anas òun tá Ànábì bá lọ lé ìyá Anas òun máa gba oògùn ara Ànábì oògùn tó bá ṣe síbi aṣọ tẹ àbẹ̀rí bẹ́ẹ̀dì tó bá sùn sí yọ wà máa fa yọ máa tọ́jú omi náà àwọ̀ láǹfààní àti ṣe yẹn mọ́ ládàbí ni àpọ́nlé ní fún Ànábì sallallahu alaihi wasallam kódà àdísì ìtọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé sàábì kan lóbìnrin gbétọ̀ Ànábì mu controversy wà lérí ẹ̀ṣọ́ fẹsẹ̀ ní làbí ìfẹsẹ̀ ní àwọn àfáà gbà aládìsì bíi Imam Daraqutni Qadi Iyad àwọn bẹ́ẹ̀ lọ tí wọ́n sọ pé àdísì náà fẹsẹ̀ nílẹ̀ àwọn dẹ̀ rí ṣàwáhìdí fún òun náà ń bẹ̀ nígbà tá Ànábì sallallahu alaihi wasallam wá kú Abubakar ní ẹ̀sìn mísẹ́ bí Ànábì kí ló fi wáhùn àlùbáṣẹ́ mi lè sọ rú ẹ̀ nísìn pé n bá kú ìjọba Saudi ẹ bá ń sọ fún wọn ẹgbẹ́ Ànábì sáré nínú gbẹ̀yẹn kan sinmi síbẹ̀ tí wọ́n dá mi lóhùn so àsìkò èmi ò ládvantage yẹn mọ́ Abubakar ní Umaru ní ló fi ní ẹ̀sìn mi náà síbẹ̀ ìgbà tí ó dásìkò mọ́ Malik tó náà rí pé àwọn advantage yìí òun ò ní mọ́ tòun òun náà wà nǹkan míì fún rẹ̀ tí ó máa fi pa Ànábì lé ó ní gbogbo ìgbà tóun bá wà Madina Imam Malik kì í wọ bàtà ó ní nítorí eré iyẹ̀pẹ̀ yìí ni wọ́n sin Ànábì sallallahu alaihi wasallam ọ̀nà kan lòun náà tó fi ń pọ́n Ànábì lé yẹn ní tí mo fẹ́ fàyọ ni pé ìyẹn lè innovate ọ̀nà àpọ́nlé Al-Qur'ani ọba ti sọ fún wa pé bẹ́ẹ̀ ti gbọdọ̀ pọ́n lé nìkan gbọdọ̀ kọjá báyìí nǹkan pè lápọ́nlé wà subjective sí àṣà àti ìṣe àti ìgbà ìyẹn wá gbọdọ̀ sọ pé òkè ọ̀nà táwọn sàhábà fi pọ́n Ànábì lé àwọn ò gbọdọ̀ débẹ̀ èyí tó bá sì èyí táwa bá sì lè ṣe nínú àwọn ọ̀nà tán fi pọ́n Ànábì lé àwa náà mọ̀ ẹ́ ṣe irú àwọn tí wọ́n kálẹ̀ yìí ti kọjá ó lè pé kí wọ́n sin ọ́ sí ẹ̀gbẹ́ sàárẹ̀ Ànábì mọ́ nísìn ó lè pé onírun Ànábì àbáṣọ Ànábì ńlẹ̀ tó máa ṣàpọ́nlé rẹ̀ báwọn sàábé ṣe máa ṣe fún Ànábì irú khidima tí Ibn Mas'ud máa ṣe fún Ànábì tí máa bá Ànábì kó bàtà káàkiri tí máa bá gbági àlùwàlá tí máa bá gbómi àlùwàlá èmi ò lè ṣe é ìwọ ò lè ṣe é mọ́ nísìn àpọ́nlé sì ni ọ̀hún náà láti mọ̀ pé àwọn kankan ní ń ṣe pẹ̀lú time píríọ̀dù ilé yẹn ti kọjá ọ̀nà ìgbàlódé táyé fi ń pọ́n ẹni ńláńlá lélẹ̀ ní onírú Maulidi fún Ànábì sallallahu alaihi wasallam the fact pé kò exist lásìkò àwọn sàhábà yẹn ò túmọ̀ pé ó ti wá di àdáda lẹ́nu ẹ̀sìn ó fọ́ọ̀lù sọ́ndà general requirement tá a sọ fúnra wa lẹ́ẹ̀kan pé wa'azzaruhu àwọn tí wọ́n ń pọ́n lé gbogbo bí tá a bá tú àpọ́nlé sí tí gbogbo ọmọ ènìyàn mọ̀ pé ń tán ṣe èyí àpọ́nlé ní irú ẹ̀ túmọ̀ ẹ̀tú síbẹ̀ ó ṣe déédé tí ó bá ti tako ááyà kan nu Kùránì àti hadisi kan tó ní ẹ má ṣe irú ẹ̀ Al-Kùránì ti fún wa ní general approval ń pé ẹ pọ́n lé a máa wá retí hadisi ááyà kan tí ó sọ fún wa pé ọ̀nà báyìí ní kẹ́ ẹ má gbà pọ́n lé Ànábì dẹ̀ sọ fún wa ẹnu ẹ má yìn mí bóró ẹ má yìn mí láyìn kọjá àlà báwọn Kírísítẹ́nì ti yin Ànábì yìí sá kọjá bó ti yẹ tán pé lọ́mọ Ọlọ́run so àti rí guideline èyí tí ó bá ti límìtì àpọ́nlé tá a fẹ́ ṣe fún Ànábì sallallahu alaihi wasallam ẹ jẹ́ kí kálukú ó try kó gbìyànjú bó bá ti fẹ́ pọ́n Ànábì lé lọ́nà tiẹ̀ ọ̀nà tí Imam Malik kírètì lásọ yìí níbo ló ti rí i àwọn sàbí Ànábì oníwèé wọ bàtà ń jọ́ta Ànábì ń bẹ láyé àtìgbà tó kú tán tí wọ́n sin Ànábì tán ń bá àwọn sàbí Ànábì ń bí wọ́n nífẹ̀ẹ́ Ànábì ju Imam Malik lọ
àwọn kan ní law kana khairan tí mọ̀lúdì bá jóore ni la sabaquna ilayhi nke àwọn sàábì ànábì ó ti kọ́kọ́ ṣe ṣáájú wa argument yẹn kò bá làákàyè mu tó bá jóore ni àwọn ó ti kọ́kọ́ ṣe ṣáájú wa nítorí gbogbo oore wọ́n máa ṣáájú wa débẹ̀ wọ́n máa ṣáájú wa sí wọ́n nífẹ̀ẹ́ ànábì jù wá lọ tòótọ́ àmọ́ akọ àdìsí jọ àwọn sàábì ànábì ò kó àdìsí jọ ń pé kí wọ́n sọ di ìwé kan bí Imam Bukhari ṣe bí Imam Malik ṣe bó ṣe kó mọ́ bó ṣe produce mú àtọ́ àǹfààní bẹ́ẹ̀ agbára bẹ́ẹ̀ ìmọ̀ bẹ́ẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn sàhábà kí ni òjì wọn ó ṣe kí Imam Malik wá ní àmì ní kó mú àtọ́jọ nígbà tí wọ́n ní kó jọ ní àmì ní kó jọ torí law kana khairan ká lóore ní ká kó mú àtọ́jọ ni ká kó àdìsí ànábì jọ la sabaquna ilayhi àwọn sàábì ò bá ti kọ́kọ́ ṣe kí Imam Bukhari náà wí bẹ́ẹ̀ kí Imam Ahmadu wí bẹ́ẹ̀ kí Imam Shafi'i wí bẹ́ẹ̀ gbogbo àwọn afáàtàn kó tíra àdìsí jọ Ibn Abi Shayba Abdurrazak Sanani kí kálukú wí bẹ́ẹ̀ tíra àdìsí olámọ kàlẹ́ ni so kò sí ọlọ́run ò límìtì orí rẹ̀ síbi kan àwọn ará ẹ̀yìn lè dé kọ́lọ́run fún wọn ní àgbọ́yé àti ṣoore kan fẹ́sìn tó dẹ̀ ṣe déédé tí ó dẹ̀ wà muwafaq lópin ìgbà tí ó bá ti jáde nu paramita alukur'an àti hadith taari general requirement fún taari pilẹ̀ tó wà general fún tàṣílù táwọn afọ́nmi mọ̀mọ́ ṣe ń pọ̀ ọ̀rọ̀ bídíà ní tẹ́ bá lọ ka Istidhkar ibn Abdulbar Al-Hafiz ibn Abdulbar nígbà tí ń sọ̀rọ̀ bídíà ní ẹ̀mẹ́ta hadihil bídíà tí ń ṣe ṣáríù hadith náà nu mú àtọ́ nítorí náà sọ nìyẹn pé bídíà pín sí méjì bídíà tá a bá rí ìpìlẹ̀ kan fún kódà bó bá tiẹ̀ tuntun lójú àwọn èèyàn pé àárí practice yìí tẹ́lẹ̀ bẹ̀tí nígbà tá a Kùránì àárí pọ́ fọ́ọ̀lù sọ́ndà general requirement kan irú eléyẹn a kì í pè ní bídíà táwọn kan bá fẹ́ pè ní bídíà wọn ní nítorí ń pò tuntun ẹjá pè ní bídíà àmọ́ ká pè ní hasana pé ní tó tiẹ̀ tuntun àmọ́ fi tasil kìí ṣe nǹkan tuntun torí pìlẹ̀ ń bẹ fún nínú Al-Qur'an ẹ̀pọ́n ànábìlẹ̀ irú àṣà tọ́lọ̀ ń pa wá irú àṣẹ tọ́lọ̀ ń pa wá ikú wallazina azzaruhu àwọn tí wọ́n pọ́n lé àṣẹ yẹn náà làṣẹ tó pa pé ká pọ́n àwọn òbí méjèèjì wa lé àṣẹ yẹn náà làṣẹ tó pa pé ká sokùn ẹbí papọ̀ kèfíyà àti súwárù tí kálukú ń gbà ṣàpọ́nlé àwọn òbí rẹ̀ lè yàtọ̀ dandan kọ́ ni kò ní ẹ ṣe báwọn sàábé ṣe páwọn òbí wọn lẹ́nu báwọn sàábé bá ṣe gẹ́lẹ́ mo ṣe fẹ́ ṣe ẹlòmíì lè ní mo fẹ́ kí màmá mi máa jẹun látẹ̀lẹ́wọ́ mi ó nídìí rìpọ́ọ̀tù látọ̀dọ̀ sàábé kan pé sàábé wo ni ó gbọ́ yé sí tó gbọ́ bírù lùwálìdé ni tó wá gbọ́ yé lọ́nà tó gbọ́ yé yìí ó nídìí ẹ̀ Kùránì ti sọ fún wa pé ẹ ṣe dáadáa sí àwọn gbogbo ń táyé bá ń tú ní dáadáa sóbì ni ó tú sí tí ó bá ti tako hadisi kankan àtàyà kankan àgbọ́yé tí ó clear ń pa tí ń jẹ́ bídíà nìyẹn tradition lè ṣàlàyé àwọn nǹkan míì fún wa ok nínú ká pọ́n òbí lẹ́lòmí òun ò lè máa tẹ́wọ́ gbóúnjẹ fòbí nítorí fẹ́ máa ṣe ní pé lóṣooṣù yóò wálé láti ibi tí bá ti ń ṣiṣẹ́ aṣọ àbí lọ́sọ̀ọ̀sẹ̀ aṣọ táwọn òbí rẹ̀ bá lò ó ní kò gbọ́mọ ọ̀dọ̀ fún wọn kò fẹ́ kẹ́lòmí ọ̀fọ̀ ọkàn òun ló fẹ́ máa fọṣọ wọn títí tí wọ́n fi kú òun mú yẹn ní khidima tó wọn máa ṣe fáwọn òbí rẹ̀ tẹ́ńpé stáìlì míì túnú súrà kanu mìíràn súwàr nínú birrul walidayn ẹlòmí náà mo fẹ́ máa sanwó oṣù fáwọn pẹ́rẹ́ǹtì mi súrà kan túnú nínú súwàrù birrul walidayn kèfíyà kanu nínú àwọn kèfíyàt kò ní máa wá sàbẹ́ tó sanwó oṣù fún àwọn òbí rẹ̀ káàkiri pé àyà yìí nígbà tọ́lọ̀ ti pa wá láṣẹ ìyá wa béèrè bó làwọn sàbẹ́ ṣe gbọ́ yé a máa béèrè pé kílẹ̀ gbọ́ yé nípa birrul walidayn àwọn wà define tí ń jẹ́ birrul walidayn rárá tradition lè ṣàlàyé fún wa practice sahaba kan tóun ṣe lásìkò tiẹ̀ ìyẹn lè rí practice míì tó tún bẹ́tà rẹ̀ kí a mọ̀ fẹ́ mọ̀ kọlù kò sí kọlù lásìkò tiwọn bẹ́ẹ̀ náà lókun ẹbí táwọn àgbàlagbà nú ẹbí kan bá jòkó tán pé bọ́rọ̀ ẹbí wa yìí ti ń lọ yí ọ̀dà tí wàá kọ́ ọmọ tèmi àtọmọ tiẹ̀ kán mọ̀ mara wọn rí kò dáa báyìí àwọn ẹni àná òfìlẹ̀ báyìí kán á sunkún kán á pé òkè ètò tá a ṣe nísìnyí pé lọ́dọọdún gbogbo family member wa gbọdọ̀ máa pàdé níbi ọdún léyá gbogbo òlú tó wà wùkọ wà láyé bọ̀ wà nílé haúsá bọ̀ wà nù kòtò ọgbọ̀dọ̀ wálé ọdún léyá ká tiẹ̀ máa fi pàdé kẹ́bí mọ́ bá àjá ká mọ́ra wa ṣé mọ̀ pé àìdí àyẹn dáa birrul walidayn ní islam ní a ṣe sílátù rahim kásòkùn ẹbí pọ̀ islam ní a ṣe Al-Qur'ani tẹnumọ́ hadisi tẹnumọ́ kí àṣà àbí kọ́mọ ènìyàn wá ro ọ̀nà kan láti fi implement kìíní yẹn lọ́nà tá a rí hadisi kan tó takò kò sábúrú ń bẹ́ẹ̀ kọ̀sá burú ń bẹ̀ ká ní àwọn ọmọ pàdé lọ́dọọdún bí ọdún léyà ń pé wọ́tọ̀ wà ń lo èbó gan gbọdọ̀ wálé kọ́dà bó ṣe ìjọ kan ní líìfù tó níbi iṣẹ́ rẹ̀ nú ọdún ìjọ kan yẹn gbọdọ̀ fi wá ṣe ọdún léyà nú ọdún kí kálukú máa wá pàdé ṣé nǹkan ṣòfin tuntun fúnra wọn tí Islam ò ṣe fún wọn nù àmọ́ fọ́ọ̀lù sọ́ndà general requirement yẹ sokùn ẹbí pọ̀ bẹ́ẹ̀ náà ni àṣẹ tọ́lọ̀ ń pa wáyé pé wallazina azzaruhu àwọn tẹ́ ń pa nàbìlé
àwọn sàhábà gbìyànjú àti ṣàpọ́nlé rẹ̀ lásìkò tí wọ́n pẹ̀lú tí opinion wọn sọ fún wọn pé káwọn fi pọ́nlé èyí tó bá fẹ́ má ṣe jù ànábì ń sọ fún wọn pé ẹ má ṣe bẹ́ẹ̀. àwọn arábìnrin kan tán yin ànábì pé wàfi iná ànábì yóò ń ká náà aláàmú máa fi gáde ń pé ànábì kan bẹ láàrin wa ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́la ànábì ní ẹ dákẹ́ ìmọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la. wọ́n ti fẹ́ kọjá ààyè àpọ́nlé làwọn náà fẹ́ ṣe. àpọ́nlé tí ó bá ti kọjá ààyè a lè ṣe é níbàámu pẹ̀lú àṣà àgbàlódé. àpọ́nlé ni maulidi jẹ́ fún anabi sallallahu àníyàn àpọ́nlé ni gbogbo ẹni tí ń ṣe fi ń ṣe fún anabi ní Ibn Taymiyyah ni ló fi fà á tó fi ní bídíà yìí àwọn tán bá ń fẹ̀mí àpọ́nlé ṣe fún anabi kódò ó ṣe é ṣe kan tó gba aládá lérí ẹ̀. ó sọ bẹ́ẹ̀ nù Majmu' Fatawa tó gbajúmọ̀ tí gbogbo yìí náà ti mọ̀ ní. níbo mò ń bá ọ̀rọ̀ bọ̀ òun ni pé àṣẹ tó wà general wà nù Al-Qur'an ní pé ẹ̀pá anabi lé ó wà nù hadisi àwọn sahaba dé practice mi ń bẹ a lè ṣe é mọ́lẹ̀ ní torí ó ní wọ́n ṣe pẹ̀lú táìmù. ànábì ti kú ẹni tó bá wà láìfù nìkan ni wọ́n lè ṣerú ẹ̀ fún. ànábì ti kú kò ṣeé ṣe mọ́ ẹnìkan lè mọ́ máṣọ ànábì kọ́ máa ní òun wá ogún ànábì níbo ló ti fẹ́ rí mọ́ nísìn. Imam Maliki gbà tó òun rí yẹn ṣe òun innovate mi fún rẹ̀. so maulidi ọ̀nà tuntun kan tí ayé fi ń ṣàpọ́nlé ànábì sallallahu tán fi ń máṣe Al-Qur'ani ṣẹ ni tí kò dẹ̀ sábúrú mbẹ́ inshallah ta'ala níbàámu pẹ̀lú ọ̀rọ̀ táwọn àfáàgbà sọ èmi kọ́ mọ̀ ń sọ̀rọ̀ àwọn àfọ́ mímọ̀ tó jù wá lọ tá n ka tíra àwọn náà tẹ́síkì tíra àwọn làá fi ń bá yín sọ̀rọ̀ ńdódòdà àwọn àfọ́ mímọ̀ náà di oyè wa pé kò sábúrú mbẹ́ níbàámu pẹ̀lú àwọn ágímẹ́ǹtì yìí. àwọn kan ní àánú ní tí ń jẹ́ ká pa ànábì lé tọ́lọ́hún sọ òun ni pé kí ká tẹ̀lé ni àpọ́nlé yàtọ̀ sí títẹ̀lé ẹ jẹ́ á clarify eléyìí fúnra wa. ìyẹn lè máa tẹ̀lé èèyàn kọ́ mọ́ pọ́nlé àìmọye èèyàn là ń tẹ̀lé nínú ayé yìí tí àpọ́nlé rẹ̀ sínú ọkàn wa àìkàn tẹ̀lé ni. tí sójà bá pàdé rẹ nísìnyí tó ní ọ̀yà kúnlẹ̀ ó kúnlẹ̀ àmọ́ sápọ́nlé rẹ̀ ń bẹ nínú ọkàn rẹ̀ sí onífẹ̀ẹ́ bí kí nǹkan ó ṣe é bí kí aburú kan ó ṣe é lẹ́ẹ̀kan náà ní mọ́mẹ́ǹtì yẹn ni ó máa wà lọ́kàn rẹ̀. àwọn tó dẹ̀ tẹ̀lé ànábì kódà tí wọ́n tún tẹ̀lé ní tẹ̀lé tó pọ́síbù káwa tá à ń pera wa látẹ̀lé rẹ̀ léni mọ́ lè ṣe tande jẹ́ munafiki tí wọ́n nífẹ̀ẹ́ ànábì wọ́n bẹ lásìkò ànábì sallallahu alayhi wa sallam kan wọn ni Abdullahi ọmọ Ubayy ọmọ Salul àgbà àwọn munafiki Madina intela ànábì lọ sójú ogun wọn jọ ń jagun ogun ìfẹ̀mí ara ẹ̀ wéwu kọ́hún tòun ti bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ ànábì lọ́kàn rárá ó hẹ́ẹ̀tì ànábì táwọn èèyàn fi mọ̀ kí ẹni yìí munafiki ni ó hẹ́ẹ̀tì ànábì nǹkan tẹ̀lé ni ìwọ̀n pé la yarja'na ila al-Madina tí tá bá padà sí Madina la yukhrijanna al-'azzu minha al-adhall àwọn èèyàn gidi àwọn ọmọ ìlú yìí àwọn ọmọ ìpìlẹ̀ ìlú yìí á lé àwọn àtọ̀hún rìn wá jáde àwọn òwe ní pè látọ̀hún rìn wá ànábì àtàwọn sàhábà rẹ̀ tún wá láti Mákà ní pè látọ̀hún rìn wá o ń sọ bẹ́ẹ̀ lójú ogun tó tẹ̀lé ànábì lọ kọ́dà kìí sí Madina ló ti sọ̀rọ̀ wọ́n ń darí ojú ogun bọ̀ lọ́nà ní ti ń sọ Al-Qur'ani wá sọ̀kalẹ̀ tí ń fèsì fún pé Ọlọ́run ló ní yìí wọ́kọ́ ló ní yìí ṣé ń gbọ́ ń tẹ̀lé ànábì lọ sójú ogun ń sì tún kàn án lábùkù so kí n ó tẹ̀lé àti àpọ́nlé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ má tu tukutu ẹ má tu ìtukutu tí common sense gan support ẹ má jẹ́ àtú nínú ẹ̀sìn. Abu Talib ó nífẹ̀ẹ́ ànábì kò sẹ́ni tó lè sọ pé Abu Talib ò nífẹ̀ẹ́ ànábì kọ́ wá nítorí pé n ti ń jẹ́fẹ̀ẹ́ náà ní ká tẹ̀lé Abu Talib ò tẹ̀lé ànábì ó dẹ̀ nífẹ̀ẹ́ ẹnìkan ò sì lè sọ pé kò nífẹ̀ẹ́ nítorí pé kò tẹ̀lé ó nífẹ̀ẹ́ ànábì properly àmọ́ ṣe fẹ́ yẹn wúlò fún kò wúlò fún torí kò tẹ̀lé láàfin sọ fúnra wa pé n tá sọ ni pé ìfẹ́ rẹ̀ àtàpọ́nlé rẹ̀ kò ṣàǹfààní téèyàn ọba tẹ̀lé àmọ́ kíyàn wá ní kíyàn àpọ́nlé rẹ̀ náà ní ká tẹ̀lé rárá odindi làpọ́nlé odindi ní ìtẹ̀lé. wọ́n mú ẹnìkan wá lásìkò ànábì sallallahu alayhi wa sallam á sọ̀rọ̀ rẹ̀ fúnra wa níkan náà àwọn jímọ̀ tó kọjá ń jò ní ìmọ̀ mutí púpọ̀ ìmọ̀ mutí gan-an lódù wọn bá ti wá mú wá tán fẹ́ náà lẹ́gbẹ́ ọtí ẹgbẹ́ mutí sàbí kan bá ń pé ńjọ́ kan tí wọ́n mú wá sàbí kan ní ma akthara ma yuta bí ká ń tà ń bú lódò àwọn ọmọ mú wọ́ wá ànábì ní mọ́ bú la tu'in alayhi ṣe máa ràn ṣètánì lọ́wọ́ lérí ẹ̀ fa innahu yuhibbullaha wa rasulahu ó nífẹ̀ẹ́ Ọlọ́run ó nífẹ̀ẹ́ òjíṣẹ́ ànábì ń kọ̀nfàmù pé fi Ọlọ́run ń bẹ lọ́kàn ìfẹ́ òjíṣẹ́ Ọlọ́run ń bẹ lọ́kàn tòun tọ́ títí mú ṣẹ́pọ́ títí mú túmọ̀ ẹni pé kò tẹ̀lé ànábì lọ́gangan yẹn tòun ti bí ànábì ń sọ pé olólùfẹ́ Ọlọ́run olólùfẹ́ ànábì ni túmọ̀ sí pé ìfẹ́ àti ìtẹ̀lé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìtàkàn sọ ni pé ìfẹ́ ò ṣàǹfààní tá a bá tẹ̀lé ànábì ìtẹ̀lé ànábì ò ṣàǹfààní tá a bá nífẹ̀ẹ́ pé méjèèjì yẹ kó máa wà parípaṣù kanjọ máa lọ papọ̀ ni. so ká máa tú ayé à ń pé ẹ̀pọ́n ànábì lè ká máa tú síbi pé ká tẹ̀lé lọ́lọ́run sọ ká tẹ̀lé nìkan kọ́
ká pọ́nlé odindi ni tradition dẹ̀ lè júwe bá ṣe pọ́nlé ìgbà lè júwe bá ṣe pọ́nlé ọmọ ènìyàn mùsùlùmí lè gbìyànjú lẹ́mìí ara ẹ̀ pé mo fẹ́ máa fọ̀nà yìí pa ànábì lé tí ó bá ti sí hadith kan tí ó dẹ̀ sí àyà kan tó takò particular ọ̀nà tó fẹ́ mú jáde yẹn tó fẹ́ máa fi pa ànábì lé yẹn. So ànábì sallallahu alayhi wa sallam ó wá ṣẹlẹ̀ lásìkò rẹ̀ gangan tí mo àdìsí tí mo Muawiya gbà wá Imam Muslim ló gba àdìsí náà wá ọ̀yanjú àdìsí tó fẹsẹ̀ rìn lẹ́ni. Muawiya jáde níjọ́ kan sí mọ́ṣáláṣí ló bá ráwọn èèyàn tí wọ́n jókòó sí halqa ni ìmọ̀ mi wọn pé kílẹ̀ ń ṣe ń bí ma ajlasakum qalu jalasna nadhkurullah wọn làwọn rántí Ọlọ́run ni qala Allahu ma ajlasakum illa dhak mo fọlọ́run bẹ̀yìn ẹ bá mi fọlọ́run búra ṣé kò sí nǹkan míì tó gbé yín jókòó tó tayọ ń tẹ́ wí wọn ní wallahi ma ajlasana illa dhak wọn ní afọlọ́run búra ń tà àti torí ẹ̀ jókòó náà nìyẹn ó ní ẹ búra nítorí kí mò ń kẹ́fín sí yín o kí n máa gé kúkúrú nítorí àsìkò ó ní nítorí bẹ́ẹ̀ mi náà bá nàbì ṣe jáde níjọ́ kan ní tó bá wọn èèyàn kan ní mọ́ṣáláṣí tí àwọn náà jókòó sákùbẹ́ ṣe jókòó yìí ànábì wa ń béèrè pé kí lẹ̀ ń ṣe àwọn náà ní jalasna ẹmọ gbọ́ o nadhkurullah àwọn náà ti Ọlọ́run wa nahmaduhu àyìn alama hadana lil islam lérí ọ̀nà islam tó fi mọ̀ wá wọ́n kó jọ wọ́n ń celebrate orí islam pé adúpẹ́ orí islam tọ́lọ̀ ń ṣe fún wa yìí wa manna bihi alayna àtòrè tó ṣe fún wa nínú riwaya Imam Nasa'i ìtọ́dẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ nínú súnánù rẹ̀ ó ní wa manna alayna bika àtòrè tọ́lọ́hun ṣe fún wa lára àwọ̀ Muhammadu lájò kó sí tá ń celebrate tá ń sọ̀rọ̀ ẹ̀wò ń tá ń jòkó ṣe bí mọ́lúdì náà nù pé orí tọ́lọ́hun ṣe fún wa látara nẹ́bí ẹjẹ́ àjò laqad manna Allahu àyàtà kàlẹ́ kan kí Ọlọ́run ní oore tóun ṣe fún wa lára Muhammadu àwọn sàábí wá jòkó lásìkò ànẹ́bí àdìs tó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n ń discuss oore yẹn ní oore tọ́lọ́hun ṣe fún wa lára Muhammadu kó gbé Muhammadu dìde sí wa ala nabi wọn sọ fún kí n torí pé mo rí àwọn màláíkà Ọlọ́run yubahi bikumul inna Allaha yubahi bikumul màláíkà Ọlọ́run fi yín yẹn gan láàrin àwọn màláíkà ń pé ẹwà àwọn ẹrú mi wọ́n mú oore wọ́n ń celebrate ẹ̀ inú wọn dùn sóore tí mo ṣe fún wọn àdìsí Imam Muslim àti Imam Nasa'i ni eléyìí náà fi rinlẹ̀ fún wa ń pé kódà gan tọjọ́ mọ́lídì wáyé lásìkò anabi sallallahu alayhi wa sallam àkójọ táwọn sàhábà fi kójọ tí wọ́n fi dúpẹ́ oore táyà al-Qur'ani ní èmi Ọlọ́run ṣoore fún yín lára Muhammadu ẹ̀rí míì òun tún ni àwẹ̀ Ashura tánàbí bá wọn tí wọ́n ń gbà Madina kí ló dé tẹ́yìn Yahudu ń gbàwẹ̀ yìí àwọn Júù wọ́n ní ẹni ló ṣe déédé òjò tọ́lọ́run lá nàbí Musa lọ́wọ́ Fáráò àwa ọmọ Ísírẹ́lì wá ní ká máa fi gbàwẹ̀ nítorí kó lè jẹ́ ìmoore àti dúpẹ́ fọ́lọ́run tó là wá lọ́wọ́ Fáráò Ànábì ní tó bá jẹ́ bẹ́ẹ̀ àwa tọ́ sí Musa jẹ́ yín lọ àwa náà mọ̀ bá yín gbà Ànábì náà bá wọn gbà àwọn sàhábà bá wọn gbà dé ní ilé ní à ń gbàwẹ̀ ìjọ Àṣúrà súnnà ní ká gbàwẹ̀ ìjọ Àṣúrà so kánà tí oore ìdátọ́lọ́run sọ̀rọ̀ Ànábì Musa ó ní wadhakirhum bi ayyamillah ń sọ fún Ànábì Musa pé rán àwọn ọmọ Ísírẹ́lì létí àwọn ọjọ́ Ọlọ́run nígbà táwọn afọ́ntẹ̀ sírí ó tún pé àwọn ọjọ́ òlọ́jọ́ Ọlọ́run wọn náwọn ọjọ́ tọ́lọ́run ṣoore fún ọmọ Ísírẹ́lì lọ́lọ́run sọ bẹ́ẹ̀ pé rán wọn létí ìjọ tó ń bẹ lọ́ndà Fáráò àti ìjọ tá là wọ́n ìrántí ọjọ́ tó ti kọjá ń kí adúpẹ́ ẹjọ́ tọ́lọ́run ṣoore ànábì fún wa adúpẹ́ ẹjọ́ tí Ọlọ́run gbà ànábì dìde adúpẹ́ ẹjọ́ tọ́lọ́run tí ànábì jagun Bádírì ká máa jòkó rántí àwọn ọjọ́ yẹn kò sábúrú ń bẹ Ọlọ́run sọ́nà Al-Qur'an pé àwa alladhi ja'ala al-layla wan-nahara khilfatan àwa la ní kóòrù àtọ̀sán mọ́ gbáṣẹ́ lọ́wọ́ ara wọn liman arada an yadhakkara fẹ́ni tó bá fẹ́ ṣèrántí ọjọ́ àbí tó fẹ́ rántí Ọlọ́run nǹkan àìní ló ṣe déédéé ìjọ́ tọ́lọ́run ṣe nǹkan báyìí fún mi àìní ṣe déédéé ìjọ́ tọ́lọ́run là mí níbi accident ẹ̀jẹ̀ ń gbà wẹ̀ lẹ́yìn ọ̀la ẹni ló pé ọdún kẹwàá tí nǹkan báyìí ṣe mí àwọn arada shukura nàbẹ́ni tó bá tiẹ̀ fẹ́ dúpẹ́ a ní kóòrù àtọ̀sán mọ́ gbáṣẹ́ lọ́wọ́ ara wọn fẹ́ni tó bá fẹ́ count àbẹ́ni tó bá tiẹ̀ fẹ́ dúpẹ́ ọ̀fẹ́ dúpẹ́ nǹkan kan tí òjò àti oṣù tó gun eré ara wọn tó wá fẹ́ pé mo mà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run eríṣiríṣi ewu lórí kọjá lérí mi tí ò ṣe mí kí wọ́n máa sọ pé rárá ńgbà tí àwọn sàbí òṣà ti ṣe pé ó bá jó orí ni wọ́n ti ṣáájú wa ṣe wọ́n ṣáájú wa kó àdìsí jọ oore sì ni àfi tó bá sọ pé àdìsí mọ́ Bukhari tí mọ́ Malik tó kó mú àtọ́jú àti gbogbo àwọn afáàlá àdìsí àgbààgbà tán ti kó jọ ṣáájú Bukhari náà tó bá sọ pé kìí ṣoore lókù n tó preserve Islam dè ní kíkó tíra àdìsí jọ ọjẹ́ kan bẹ́ẹ̀ àwọn kan ní wọ́n náà dálẹ̀ wọ́n pè wọ́n ní Ubaydiyin story ni kọ̀bálà káìmù àkọ́kọ́ náà kò kọ́kọ́ correct
àwọn kan wọn dálẹ̀ ẹjẹ́ àsùnwọ̀n pa àwọn wọn dálẹ̀ ìyẹn ṣe ní ó ṣe pẹ̀lú ìdájọ́ ẹ̀ ó ṣe affect ìdájọ́ ẹ̀ níjọ́ tí wọ́n bí ọ ó dúró wádìí ẹni tó kọ́kọ́ jẹun kó tó jẹun ní pé kó wá béèrè tán pé ta ló kọ́kọ́ jẹun náà mo ní láti mọ̀ kí n tó jẹun ẹnìkan ní sùúrù àti mẹ́ni tó kọ́kọ́ jẹun kó tó bẹ̀rẹ̀ sí ní máa jẹun kò affect ìdájọ́ nǹkan kan nínú ẹ̀sìn pé àwọn kan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ Jamiatul Azhar ó láwọn tí wọ́n bẹ̀rẹ̀ kọ́mọ rẹ̀ wá fẹ́ lọ kéwú ń bẹ̀ Jamia ti ń produce àwọn àfáàgbà kó wá fẹ́ lọ kéwú ń bẹ̀ kó wá ní mọ́ lọ bẹ̀ nítorí wọn láwọn kan ló bẹ̀rẹ̀ ìyẹn ṣe ní ń ṣe pẹ̀lú intention ń bẹ̀ lónìí intention ń bẹ̀ lónìí ló béèrè ní ọ̀sọ̀ ìdájọ́ so yẹ ká lọ bẹ̀ àbí ó yẹ ká lọ bẹ̀ so ẹ jẹ́ àtẹ̀kì ọ̀rọ̀ ẹ̀sìn simple fúnra wa ẹ̀sìn olé ọ̀rọ̀ mọ́lídì kò yẹ kó le a ti sọ àwọn mọ́sí àlàmì tó jọ nínú ẹ̀sìn ọ̀pọ̀ kàkà fatia lérí ìrun kàkà bisimilayi ká tó bẹ̀rẹ̀ fatia lérí ìrun ó wo jọ̀rọ̀ mọ́lídì lọ torí ọ̀rọ̀ ó wà láàrin so nírun àbò nírun torí bí yàn ká fatia kò nírun ala qawli jumhur bí yàn ká fatia lérí ìrun kò nírun kíyàn fatia tán sì ní kíyàn ká odindi ni kò gbọdọ̀ dín àwọn malikiya àti hanafiya wọ́n ní kò sí bisimilayi nínú fatia àwọn ọmọ ṣàfihàn ní bisimilayi aya Kùránì ni suratul fatia pàtì rẹ̀ ní bisimilayi ìyàn gbọdọ̀ mọ́ fi sí bí yàn bá fi sí fatia rẹ̀ pé ìmáàmù tó fẹ́ kírun fún ọ tí wọ́n sì jẹ́ ṣáfihàn tó ń fọ́lò mọ́mù ṣáfihàn pé wọ́n náà ó ṣe understanding yìí pẹ̀lú mọ́mù ṣáfihàn àwọn àdìsí tí wọ́n mú wá ọláìkí ẹ̀ àwọn school of thought yòókù náà má dìsí wá àwọn fọ́lò mọ́mù ṣáfihàn ìmáàmù tí ó wá kírun fún fi bisimilayi sí ìtumọ̀ ẹni pé kò ká fatia bí ó sì ká fatia kò nírun tí mọ́mù rẹ̀ ọ̀bá nírun wọ́n náà nírun kí lè tá a fojú fo eléyìí fúnra wa pé tó kálù mọ́ lè jẹyọ kan ó ti àwọn àsìkò kan ti kọjá ní Islam tí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ wà problematic gan-an tẹ́sí pé ìrun jẹ́mọ́ mẹ́rin wọn mọ́ kí ní haram àwọn ṣáfihàn kọ̀ọ̀kọ́ kí tiwọn torí wọn lè kírun lẹ́yìn mọ́sí àbí mi àwọn nǹkan tí ń bà rún jẹ́ lára ìmámù mi tó fẹ́ kírun mọ́sí àbí mi lójú àwọn ṣáfihàn pé lọ́dọ̀ tàwọn nǹkan báyìí bà rún jẹ́ tí ó sì bà rún jẹ́ nínú school of thought mi so nítorí ìdóró kíní yẹn wọ́n yẹ kírun lẹ́yìn ara wọn alhamdulillah kò sí irú eléyìn mọ́ nínú àlùmọ̀ islam lẹ́ni gbogbo wa ń kírun lẹ́yìn ara wa àwa tá a lè fojú fẹ́ léyìn òfúnra wa pé wọ́tọ̀ bá fẹ́ ṣe léyìí èrè òdodo náà lẹ́wà ẹ̀yin náà ládìsí tí ẹ̀yin náà láyà tí yín tẹ̀ fi ń jẹ́rìí understanding tiwa ní àwa náà ládìsí aláyà tí a fi ń jẹ́rìí islam ò takora wọn ẹlòmíì obìnrin pé Kùránì yẹn náà ju báyìí lọ kílé tí gbogbo yín tẹ́tẹ́ mọ́ ágì gbogbo gbà understanding wà níbi argument ọ̀rọ̀ kan náà lọ́lọ́run sọ ṣẹ̀ríà kì í ní mistake inú fíkìú ló lè ní mistake inú fíkìú ní ojú wo lè mi fi ń wo tọ́lọ̀ ń sọ yìí ó lè yàtọ̀ sójú tí wọ́n fi ń wò so ẹ má jẹ́ àmú ilé fúnra wa Imam Ali radiyallahu ta'ala anhu wọ́n lọ wọ mọ́sálásí níjọ́ kan níjọ́ Eid ó dé mọ́sálásí ó wá báwọn èèyàn tán yan náfìlà níjọ́ Eid láàárọ̀ ọjọ́ ọdún wọ́n yan náfìlà níbi mùsọ́lá tẹ́tí mọ́ kí Eid Imam Ali wá ń ṣe mọ̀ pé yan náfìlà lásìkò ànábì ó lẹ́tú dálẹ̀ yìí àwọn táwọn tẹ̀lé mọ́mọ́ alì ní ẹjá sọ fún wọn kí kálùkò dòkó wọ́n mọ́ kírun wọn kẹ́mọ̀ yànnà fìlà mọ́nà ó ní ẹ farabalẹ̀ ó ní mi ò fẹ́ dàbí alladhi yanha abdan idha salla mi ìfẹ́ kọ́rọ̀ Ọlọ́run tó sọ lérí àwọn kèfèrí ń jọ́sí ní Mẹ́kà ń pé àwọn tí wọ́n máa ń hàn ẹrú mi tó dìde tó fẹ́ kírun fún mi àwọn tí wọ́n yé jẹ́ ó kírun mi ìfẹ́ kọ́rọ̀ yẹn ṣẹ mọ́ mi lérí ó agree pé bídíà ni àmọ́ tóun ti bẹ́ẹ̀ kò fẹ́ dá wàhálà ẹ̀sìn ilẹ̀ kí n bọ́lọ̀ náà wọ́n sàǹkì fún òun ọ̀fẹ́ kóhun kó tún dìbà lẹ́jọ́ fún òun ní iwájú Ọlọ́run wọ́n ní Imam Malik hadisi tí mo sọ ìfẹ́ ni tí ó bá wá di ẹ̀mbẹ̀nu Muhalla Ibn Hazm ìbẹ̀nu Tamhidu Al-Hafiz Ibn Abdul Barr wọ́n ní Imam Malik njọ́ kan wọnú mọ́sálásí fatuwa Imam Malik tí gbogbo èèyàn mọ̀ òun ni pé lẹ́yìn alásàrì títí tí ó fi di Maghrib kò sí náfìlà kankan kò sí náà kódà tahiyatul masjid pé náfìlà tá nàbí níta bá wọ mọ́sálásí ká yan rákà méjì ká tó jókòó kò èèyàn gbọ́dọ̀ yàn àwọn Ṣàfi'í yàdún pé àyàn lè yàn pé tahiyatul masjid èèyàn lè yàn lẹ́yìn alásàrì Imam Malik wá wọ mọ́sálásí ó jókòó wọ́n lọ́mọ kékeré kan bá wá ní máa ń sọ fún Imam Malik pé ẹ̀yin àfáà wa wọ́n mọ́sálásí ẹ̀ sì jókòó ẹ̀ tí ẹ̀ lè yan náfìlà méjì fọlọ́run wọ́n ní Imam Malik sì dìde lẹ́ẹ̀kan náà ó sì yan náfìlà méjì wọ́n ní kí ló dé ní tó ṣe yìí tako fatiwa rẹ̀ ní ẹgbẹ́rọ̀ tọ́mọ ní sọ ni ìfẹ́ kọ́rọ̀ Ọlọ́run ṣẹ lérí mi ni wọ́n láyàwó ni ọ̀rọ̀ Ọlọ́run wo ni wọ́n ní ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé ìdákílẹ̀ làwọn káwọn láyẹ̀rì káwọn tí wọ́n bá sọ fún wọn pé kí wọ́n rúkú wọn kì í rúkú ó ní wọn ò fẹ́ kó wọn wà nù àwọn táyà yẹn bá wí ó sọ opinion rẹ̀ lẹ̀ kéé pẹ́ tán fi máa sọ opinion lẹ̀ nítorí bóyá kálí ó mọ̀ lè jọ kan àbí nítorí pé àmọ́ bóyá ẹnìkan kì í ráàrí dájú tí Imam Malik bá ṣe fatuwa yóò ní wa ma nadhunnu illa dhannan èyí tá a wí àrò bẹ́ẹ̀ ni o opinion ti wá nìyẹn o
ó ṣe é ṣe kó yá kófin kìíní ẹ̀ yàtọ̀ àìmọye nǹkan ló pè ní haram tó ẹ́ sí pé lọ́dọ̀ Ọlọ́run kìí ṣe haram bó ló rojọ́ rẹ̀ níjọ́ àlùkìyámà àti kẹ́límà haram ẹ má ṣe bẹ́ẹ̀ haram ó ti rọ̀ wá lọ́rùn jù nǹkan báyìí halal ká máa dájú ẹ̀sìn ká máa tọ́lọ́run sì tẹnumọ́ nínú Kùránì kó wala taqulu lima tasifu alsinatukum alkadiba hadha halalun wa hadha haram èyí máa fẹnu jam talking halal ni haram ni. Ànábì gbé àwọn sàhábì kan dìde wọn náà wọ́n ń ṣe ni wọ́n sọ fún wọn pé tẹ́ ẹ bá dọ̀hùn ẹ má sọ pé hadha hukmullah nke eléyìí ni ìdájọ́ Ọlọ́run hadith náà bẹnu Fathul Bari Ibn Hajar ó ní hadha hukmullah ẹ má sọ pé eléyìí lòfin Ọlọ́run torí wa innakum la tadruna ma hukmullah kí ló opinion Ọlọ́run kí ni decision Ọlọ́run kí ni ìdájọ́ ẹ mọ̀ ẹ sọ pé eléyìí lọ understanding ti yín tẹ́ fi gbọ́rọ̀ Ọlọ́run yé ẹ sọ pé personally o ntẹ́yìn gbọ́yé nínú tọ́lọ́run sọ ní àwọn kan sọ fáwọn èèyàn pé tí ń sọ fún òyìn náà lọ́lọ́run sọ tí ń sọ fún òyìn náà lànàbí ọ̀sọ̀ tí máa ń bẹ láyé bó ló ṣe mọ̀ tí Abu Hanifa bá ṣe fatuwa yóò ní tó ọ̀rọ̀ tá a sọ yìí ráàyí tiwa ni ó correct lójú tiwa ráàyí táwọn ẹlòmíín sọ tán preach kò correct lójú tiwa tó contrary sí tá a sọ yìí kò correct lójú wa àmọ́ ó possible kó já wà lárùn ó possible kó já wà ní wọ́n correct possibility yẹn wọ́n mọ tọ́jú ẹ̀ fúnra wọn Imam Shafi'i dé lu Abu Hanifa tí wọ́n sin Abu Hanifa sí Kọba ó ti kú ọwá bá wọn mọ́ kéwù rẹ̀ Imam Shafi'i gbà pé ìyẹn gbọdọ̀ ṣe kunut lérí yẹn ó gbà pé sọ́rí ó gbà pé kò yẹ kíyàn ó ṣe ìyẹn gbọdọ̀ ṣe kunut lérí gbogbo orun ìwọ̀n àṣùbá ọwá dé Iraki nílùú Abu Hanifa kọ̀ wá ṣe kunut àwọn èèyàn pé kí lè tẹ̀ ṣe kunut ó sì gbà pé dandan ní kíyàn ṣe kunut ó ní mo fi ṣàpọ́nlé bàbá tí ń bẹ nù sàárè yìí opinion Abu Hanifa ni pé mbole ti rí kunut opinion jẹ́ ní kí mbole ti rí kunut ẹ gbọ́dọ̀ ṣe níbi ìrun àsùbá Allahu Akbar so báwọn àìmọ̀ wá ṣe rí ni wọ́n mú fúfúyẹ́ fúnra wọn mọ́síálà Maulidi kìí ṣe mọ́síálà tó yẹ kó wúwo rárá kọ ya kódà kò tó ti rìbá tá a sọ lẹ́ẹ̀kan kò tó tọ́tí tá a sọ lẹ́ẹ̀kan adẹ̀ allow controversy kó exist ní agbẹ́rin àwọn yẹn so àwọn agbẹ́rin lábẹ́ bídíà náà àwọn controversy kí lọ́wọ́ kí ni ọ̀wọ́ kódà nínú àwọn èèyàn tẹ́jọ share definition kan náà application wọn máa yàtọ̀ Albani pé àwọn kankan ní bídíà tó ẹ́ pé àwọn bombazi àwọn Uthaymin náà aláwọ̀ ẹ̀ Uthaymin náà ó pé àwọn kankan ní bídíà tí Ibn Baz aláwọ̀ ẹ̀ níyàn bá study fatu àwọn afá Saudi dáadáa yóò yanjú kíyàn ó káwọ́ mọ́yà lẹ́yìn tó bá dìde rùkú Albani bídíà tún najdiyya tún mustankara bídíà tí wọ́n dálẹ̀ ní Saudi ni bídíà burúkú ni èdè tó le ló fi kọ́ bombazi dé aláwọ̀ ẹ̀ pé lẹ́yìn rùkú kíyàn tún káwọ́ mọ́yà kò sáàbùrú mbẹ̀ súnnà ni ṣe ti rí nǹkan so definition kan náà wọ́n jọ ń lò fún bídíà application tún yàtọ̀ so tí gbogbo èèyàn bá fẹ́ pera wọn ló ń bídíà kò kódà pẹ̀lú àwọn sàábẹ̀ ànábì lérí àwọn ìgbìyànjú ẹ̀sìn tí wọ́n ṣe tí ò sójú ànábì á pè kálukú bídíà lómi. tí mo fẹ́ fi parí ẹ̀ kó tó di pé àsìkò ó lọ pátápátá ká má bàa gbára lásìkò jù òun ni pé ẹjẹ́ gbogbo mọ́sálà ẹ̀sìn gbogbo dájú ẹ̀sìn ló ní wéètì ẹ̀ ẹ má jẹ́ àsáìnì wéètì tí ọba ti ju mọ́sálà yẹn lọ fún kéèsì yẹn tó bá ti tóbi yóò tóbi jù fún wa tó bá dẹ̀ ti tóbi jù yóò pín sáfù àwa mùsùlùmí lọ́tọ̀ọ̀tọ̀ àwọn kan wá bá Ibn Abbas wọ́n ní kí ni ìdájọ́ ẹ̀fọn tó bá bà léèyàn lọ́rùn tí a wá pa àwọn ẹ̀jẹ̀ tó bá jáde yẹn ṣé ó yẹ kí yàn fọ̀ ṣẹ́gbìn ni àbí kì í ṣẹ̀gbìn ṣe wọn pé ẹ̀jẹ̀ ẹ̀gbìn ni nínú Islam ẹ̀jẹ̀ tó bá kéré tó bá jẹ́ àdámul yasira wọ́n ma'fuun anha ìṣẹ̀rí àfojúfò fún wa ṣe dédé yìí tẹ́fọn jẹ ìyẹn ṣó kéré àbí ìyẹn náà gbọ́dọ̀ fọyún náà Ibn Abbas wá ń ṣe mọ̀ wọ́n ní yasaluna ní fi dámù ìbáwọn ọ̀tọ̀ ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀jẹ̀ ẹ̀fọn ni wọ́n ń wá bí mí ẹ̀fọn kékeré ìdájọ́ ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n wá bí mí àwọn pípù tí sì ń béèrè yìí àwọn wọ́n pa Hussein ó ní wa ala raqabatihim dámù Hussein ẹ̀jẹ̀ Hussein sì ń bẹ lọ́rùn wọn tí wọ́n mọ bí wọ́n ti rojọ́ rẹ̀ wájú Ọlọ́run ẹ̀jẹ̀ ẹ̀fọn ni wọ́n wá bí mí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ẹ̀fọn so àwọn èèyàn ti misplace priority nínú ẹ̀sìn tipẹ́tipẹ́ so kò dẹ̀ sí tírú ẹ̀ mọ́ bí ju pé ẹ fọ́sá fún mùsùlùmí lọ ẹ fọ́sá ẹ lè ti torí àwọn juz'iyat kẹ́ ẹ mọ́ bí kùlìyàtù ẹ̀sìn wo nínú kùlìyàtù ẹ̀sìn ní káṣọ̀ kan nínú juz'iyàtù ẹ̀sìn lọ́rọ̀ mọ́lídì ẹni tó bá lóhun ò ṣe mọ́lídì òun náà ṣe ní burúkú òun náà fẹ́ kẹ́sìn ànábì ọba jẹ ni ẹ mọ́ fún ẹ bá nírú ẹnu ẹbí yín ẹ mọ́ ó sá pé yín ju kẹ́ ní àfáàjẹ́ ọmọ lójú ọmọ fèrè èèyàn fọ́kọ mu lọ́nu ẹbí yín ó lóhun èṣe mọ́lídì ẹni eré lòun náà kò fẹ́ kẹ́sìn ọba jẹ́ ni
try láti understand the intention rẹ̀ kóun náà understand the intention ẹlòmíì pé àwọn tó ń ṣe mọ́lúdì náà fẹ́ ìyọ́nú ọlọ́run làwọn náà ń wá tọ́lọ́mbá wá yọ́nú sí wọn kí wá ní ṣó bínú ni kí tọ́lọ́mbá lóhun tiẹ̀ wá gbà lọ́wọ́ ṣó bínú ni ṣé wọ́n lọ lẹ̀sìn ni ọlọ́run ló lẹ́sìn kìí ṣe ẹnìkan ló lẹ́sìn so ẹ jẹ́ á mú ẹ̀sìn fúfúyẹ́ fúnra wa kọ́lọ́run lè bá a mú fúfúyẹ́ fún àwa náà Ànábì ní yassiru wala tu'assiru ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣẹ̀sìn yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ má jẹ́ ó lè máa yín lọ́wọ́ lan yashudda ahadun àbí lan yashudda ahadun hadha din illa ghalaba Ànábì ní ẹnìkan ò ní fi ọwọ́ líle mú ẹ̀sìn yìí ó borí ẹ̀ inna Allaha la yamallu hatta tamallu kò ní sú ọlọ́run ẹ̀yìn ní oṣù tẹ́ bá ti ń fà lè yọmọ lè sí ni ẹnìkan bí Ànábì ń bí hajj tó ṣe bẹ̀yìn pé tí ọdọọdún náà láàmà wá ṣe hajj yìí ni Ànábì só ti dòfin ká máa wá ṣe lọ́dọọdún àfi kulli amin ya Rasulallah Ànábì ní tí n bá ti sọ pé náà mo di dandan fún yín kẹ́ máa wá ṣe lọ́dọọdún nígbà tá a ti ṣe lẹ́ẹ̀kan yìí má béèrè irú béèrè yẹn keep silent má béèrè so ìfẹ́fẹ́ lójú tó fi wá di pé ọ̀rọ̀ mọ́lídì wá pín kàn máa wá lọ́wọ́ wá di ti gbogbo wá rán àwárí nǹkan mìíràn mọ́ ẹ dákun ẹ já mú ẹ̀sìn fúfúyẹ́ fúnra wa ẹ̀sìn ò lé kọ́lọ̀mbà mú fúfúyẹ́ fún gbogbo wa àtẹni tó ṣe mọ́lídì lọ́dún yìí àtẹni tí ò ṣe àni tó rò pé kò tọ́ gbogbo wa kọ́lọ̀njẹ́ abáyọ̀nù ọlọ́run pàdé ẹni tí kò ṣe ìyọ́nú ọlọ́run ní wá ẹni tí ń ṣe ìyọ́nú ọlọ́run ní wá èyí jẹ́ ajá mọ́ ọlọ́run ṣàfi gbogbo wa mọ̀nà jù báyìí lọ yìí tá a sọ lé ní yìí náà ó ṣeéṣe kó ní mistake inú kọ́lọ̀n fi ojú ọ̀nà mọ́ èmi tí ń sọ kó fojú ọ̀nà mọ́ ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa náà ìyí opinion àwọn tó tún yàtọ̀ sí tiwa náà àwa gbà pé mistake ni ojú tí wọ́n fi wò àmọ́ ṣeéṣe kó correct kọ́lọ̀n fọ̀nà mọ́ wọn kó fi ọ̀nà mọ́ dúdú wa wala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillah.